tàwírè ẹ̀ ò tí Monarch Films International àgbéjáde kàṣàgbà wìtìwìtì ló ń ta ọ́ sinimá titun ọ̀rọ̀ Ọlọ́run àtẹ̀yí tapakọ́lé ẹ̀ ní wòlíì mi tó fi mọ́ ajẹniyọnu di sọ́kà àtàjẹ́ ọlọ́mọ kọ́mẹ́rẹ́ yẹn they are irresistible àwòtún òní wọn. Big Four sinimá ńlá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ táyé ń kó kèké ẹ̀ tó ń ta wìtìwìtì lórí igbá. Ìkànnì sinimá ti tún ọ̀rọ̀ Ọlọ́run tó pojúbó okùn tó nà wọ́n jóbójóbó Ọdúnladé Adékọ́lá Aláàjì àti Délé Òdùlé pásítọ̀. ṣé bí bíbélì tiẹ̀ tó rú káàkiri inú ẹ̀ lọ sọ fún wa wípé àyà ọmọdé ni wèrè dì sí àbí tó o bá gbá òun lójú kò ní mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa àbí kò gbá lẹ́sẹ̀ láyà ṣé wèrè tó wà láyé ṣé kò ní fòyà. ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí tí ò fi àṣírí ẹ̀wọ̀n ẹnikẹ́ni. Ọláyẹmí Jímọ̀ Yemkem ló produce ẹ̀. Wàsíù Owóyà Gáúsù ló direct ẹ̀. Ìkútún ni my prophet wòlíì mi. Ọdúnladé Adékọ́lá ti rẹ̀ tó ń ṣe magic. Tí Yọ̀mí Fáṣíláṣọ ti ń ṣiṣẹ́ wòlíì. Tí Sọ́yẹ̀rí di ògbójúlógún sọ́mọ àjẹ́ni kò láwùjẹ pẹ̀lá. ọdí padà bí ọgá. lèmi kí ló dé tó ń gbé ààrẹ síbi tó tó kí ló dé kí ni ọ̀tá ní ọ̀. ọ̀ya dómi lákaná kí n wo bómi ẹ ṣe fẹ́ o. àwọn bí ẹgbọ́n mẹ́ta ọjọ́ mẹ́ta ni fún yín kẹ wá kọ́ èròjà yín màá bí kí n dáhùn gbogbo pátápátá láìpẹ́ ẹ̀kọ́ tuntun. àwọn oníkẹ̀kẹ́ ní ojú ìjà kọra wọn. kìnnìún olólàjù àtàwọn ẹranko ńláńlá ń dojú ìjà kọ ọmọ ènìyàn. nínú sinimá titun my prophet sẹ́ẹ̀rí kó lágbára. a movie written produced and edited by Rasheed Ọlábọ̀dé Ọ̀túnba. Wàsíù Owóyà Gáúsù ló direct yẹ. Ọlákúnlé Ọlábọ̀dé big cast ló package yẹ. another one tún ni ajẹniyọnu de sọ́kà. sinimá tó fi àwa ọkùnrin hàn gẹ́gẹ́ bí aláìmoore lọ́dọ̀ àwọn obìnrin wa. Put the blame on me. Ẹbí yìí kì bá máa jẹ́ tirẹ̀. ajẹniyọnu de sọ́kà ni o. Káyọ̀dé Adébáyọ̀ ló tún produce ẹ̀ tó direct ẹ̀. The last but not the least ní sinimá titun Àjẹ́ Ọlọ́mọ Kan. Abẹ́ni agbọ́n gbòòrò pátápátá nítorí ọmọ tó bí Àjẹ́ Ọlọ́mọ Kan. Ẹ kọ́ kí tó bẹ̀rẹ̀ kí lára. ọba ni mi ò èmi lọ́ba lọ́la. Àbẹ̀ní tó ọba yọ̀ ní gbọ́. Àbẹ̀ní tó ọba yọ̀ ní gbà. Tó ní ó di dandan kọ́ balẹ̀ rẹ̀. Àríbẹ̀rẹ̀ ayé rẹ̀ ń dùn bí ojú. Wòmí ìkorò ní ó gbẹ̀ yìí. ó sọ bẹ́ẹ̀ mọ́. ẹ̀yin lẹ gbé Àbẹ̀ní lẹ́yìn. èmi mo tí ì ṣe. àmọ́ mo fẹ́ mọ bá bọ́ òṣì tó bímọ sẹ́yìn náà. ṣé tí wọ́n dalẹ̀ ń lè kí ni fi ṣe. ó sọ́lẹ̀ mi òtúkè ọkọ̀ àjẹni. ọgbọ́n tí mi ní tuntun wá. Written and produced by Bísí Oyètúnjí, directed by Títí Jẹ́jẹ́. Sinimá ńlá mẹ́rẹ̀ẹ̀rin yìí ó rọ gbogbo wọn pàtó kẹtìlẹ̀. Marketed and distributed by Monarch Films International Enterprises Limited. EU 12 and 13 Movie City. Ami Arena Shopping Complex, Bọ́ládé Oṣòdì, Lagos. Telephone 0030434116. Big Four ọ̀rọ̀ Ọlọ́run my prophet wòlíì mi ajẹniyọnu de sọ́kà àtàjẹ́ Ọlọ́mọ Kan. Mẹ́rẹ̀ẹ̀rin ni kẹ́ẹ̀rà kẹ́ẹ̀wò kẹ́ẹ̀gbà ó kọjá bẹ́ẹ̀. Go get your copies now. Àyànmọ́ ti dúró, kádàrá ò lè yẹ̀. Àyànmọ́ ti dúró, kádàrá ò lè tàsé. Bàtí wáyé pa máa rí, bẹ́ẹ̀ gangan là ń rí. Àyànmọ́ ti dúró, kádàrá ò lè yẹ̀. Àyànmọ́ ti dúró, kádàrá ò lè tàsé.
bá máa rí bẹ́ẹ̀ gangan la rí. Àyànmọ́ ti àyànmọ́ kádàrá ò lè yẹ. Àyànmọ́ rẹ̀. Kí ló ń ṣe ń bí báyìí? Ìgbà wo ló di báyìí? Àrí, kí ló ń ṣe ń bí báyìí náà? Dámi ò tún lè sọ̀rọ̀ ni. Ebi. Ó yá ṣàlàyé fún mi. Báwo ni o ṣe débí báyìí? Ẹ wo gbogbo ń tó ṣẹlẹ̀ sí mi pátá. Àfọwọ́fà ara mi ni o. Mo rin àwọn ọ̀rìn tí ò yẹ kéèyàn rìn láyé. Aṣọ tó máa wọ̀ gangan ni. Èmi mo ní. Ti ẹni. Bẹ́ẹ̀ni. Èèyàn bá ti bí aṣọ ìwọ̀ èèyàn mọ̀ pé ò ṣe ta ọ́ lóòótọ́, ìyà ń jẹ ọ́. Aṣọ yìí aṣọ tó yẹ kéèyàn ti pàtì ni. Ṣé o máa wọ ṣòkòtò òjì? Bẹ́ẹ̀ni. Mú ṣòkòtò nìkan. Fìlé bẹ́ẹ̀ ni. Fìlà ń kọ́ṣọ́ máa wọ̀ yín nìyẹn. Ọ̀bẹ̀mẹ̀. Fìlé lẹ́mí. Bàtà ń kọ́ṣọ́ ní bàtà. Ó ní bàtà. Kọ́ náà ló ní owó tí mo wà ní ọmọ wa ń kọ́. Fìyín ni náà lé báyìí. Èló lówó tó mú wá yà? 1,000. Èló ní bẹ lọ́ọ̀ mi? 1,000 mi rè gbà. Ọ wà tara lọ. Ọ wà obìnrin aláboyún. Aboyún tí ń fi dùgbẹ̀dùgbẹ̀ bí èyí tí ó bí tòní tọ̀la. Aboyún tínú rẹ̀ ti gùn. Ó wà náwó ní fún kó bùn. Tó bá ti ṣe yín ní tọ́kọ́ ọmọ padà bọ̀ ara ẹ̀. Kí n ná fáláboyún. Kó bùn ni o. Kí n bùn. Àpè. Ṣàbólò ògùn ti pé ọjà ni o. Owó ìkórè pé aláboyún tíkun rẹ̀ gùn títí fi dùgbẹ̀dùgbẹ̀ bíi pé yóò bí tòní tọ̀la ní kó fún o. Tó bá ti wá ṣe yín ní tọ́kọ́ ọmọ padà bọ̀. Ṣáàmì o, ṣáàmì o, ṣáàmì o, bàbá ṣáàmì. Ṣáàmì o, ṣáàmì o, ṣáàmì o, ọ̀run ṣáàmì. Ẹ má jẹ́ rìn lọ́jọ́ tèbí ń pọ̀ ní. Ẹ má jẹ́ n kó sí páńpá ẹ. Ẹ dákun kí ló ṣe é? Àǹtí mi ni wọ́n, ó wá kí mi ni wọ́n, mo kí báyìí ló ṣe máa rí ẹjọ́ ìṣàánú wa. Ẹ pẹ̀lẹ́. Aboyún mo sùn mọ́ mọ́jọ́. Bọ́dá ẹsẹ̀ mi máa kọ́kọ́ yìí ní. Ọlọ́run fún ilé àlàáfíà o. Ẹyin mi ọ. Bọ̀dá olóore kọ̀ọ̀kan ládùúgbò ẹsẹ̀ mi bá mi kọ́ bá mi gbé ẹjọ́. Kankan tó ló lọ, wọn ò ní mọ́tò. Lélẹ̀ ìgbà ìkùsù ló ń bọ́ mi fẹ́ ṣe báyìí. Má wọlé má ìwọ pé taxi máa transfer owó sí wọn. Ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ mi. Ẹyin mi ẹyin wọ́n bá mi gbẹ̀yìn bá mi gbẹ̀yìn. Ẹ dákun, bó lẹ ṣe fẹ́ débi tẹ́ lọ ní ìsìn. Inú là ń sọ. Ó yá pé taxi. Mo fẹ́ gbóná mo fẹ́ gbé. Ẹ má wulẹ̀ dà mú jìnnà. Ẹ jẹ́ mi ọ̀dá sí tọ̀ lọ́hùn. Taxi yá. Ẹ̀pẹ̀lẹ́ náà fẹ́ dá sí tọ̀ náà. Má wọrí má wọrí. Wọ́n pe taxi fún mi transfer owó sí. Ẹ dákun ẹ lẹ́ ń tóbi Ọlọ́run. Bó ṣe ta sẹ́ni ẹ fi gbé ìgbésẹ̀ yìí mọ̀ fẹ́ fún un. Má wọrí. Ẹ gbà Ẹ wò ẹ ṣe. ẹ ṣáà dìbọn wọ dáadáa ẹ dìbọn wọ dáadáa. Ẹ ǹlẹ́ o àsọkalẹ̀ àǹfààní o ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ o. Wọ́n pọ̀ lóde, wọ́n rìn kiri. Àwọn títí wọn ti bàjẹ́, wọ́n wá ní kúnra ní. Owó tẹ fún mi. Aláboyún. Ẹ dákun ẹ kó o lé ẹ bá ń kó o bóde kí n máa kó o lọ ń tèmi. Àwọn títí wọn ti bàjẹ́.
kẹ́mi ó kó lé kí n lọ rè bọ́ kó. bẹ́ẹ̀ ni. orí pòpònú ni onílàákàyè kankan orí ẹ̀ pọ̀n sàn ó sẹ́nu pàlàbà bí nǹkan ìjẹka okó dùn ro làgbẹ̀dẹ tiẹ̀ máa pọkọ́ tà owó ọ̀hún dùn nílò tí ni látijọ́ ìkó tó dé báyìí ọmọ gọ o kémi ọ wọlé inú bẹ́ẹ̀ ni figi kọ́ oré ó ti mú kí kó fi réwó náà ọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn ni o apá kan táwọn ń ṣe àtà tí wọ́n bá ń ṣe fíìmù wọn a máa ní part 1 part 2 part 3 ń gbà mí part 1 náà lọ ṣìṣì wáyé o aláboyún tó fún lówó ni ṣọmọ bíi ti ń gbé. ìmọ̀ bíi ti ń gbé arábìnrin kan ní bẹ ládùúgbò wa tí ń sìn lọ wọn sì pàdé wọn lọ́nà wọn bá fún lówó tán. ọmọ àgọ́ o ọmọ àpọnú pọ̀ o mo tún ọkọ eríire ń gbà náà torí mo ti ń wọ ìwèrè mò ń wo wájú mi ọjà jà o. béèrè tí ọ̀sẹ́ni tí ó wọ ọ̀sẹ̀ ni o olóògùn náà ò sí. òun ọ̀dẹ àwọn èèyàn yìí ṣe báyìí náà kí ó ló lọ èyí làákàyè òní èyí iṣẹ́ ò lè ṣe àtúwá ní àwọ̀ ṣe láàánú oríire ò tún wá pé olùwẹ̀ tí ẹ̀ mọ́ fẹ́nu pèpèpèpè ṣe olúgbò ń bẹ́ àyún ọ jáde báyìí ọmọbìnrin tó pẹ́ǹtì lọ ọmọbìnrin náà ọmọ yún ni ọ wà lọ rèé ba ó béèrè lọ́wọ́ rẹ̀ pé aláboyún tí wọ́n bù lówó ní kọ́ tó bá ti wá fa aláboyún ní wọ́n torí sọrí obìnrin nì ní kété tí wọ́n mówó ọwọ́ rẹ̀ tó mú fóbìnrin nì ọmọ tí ń bẹ́nu obìnrin nì ó ti pa torí bó ti fún lówó báyìí ọmọ mu bọ́mọ tí ń mu nì yóò bí bọ́bá ti bí nì ọmọ ni ó kú ọ wàá tẹ̀lé má jẹ́ ọmọ ẹni gbà ó má gbọ́mọ túláàsì lọ́wọ́ ọlọ́mọ o. ọmọ tó bá kù níní ọ wàá ṣọ́ wọn dáadáa kó wo bí wọ́n ṣe sí tí wọ́n bá ti ṣe tán ọ wà lọ rí wúkú ẹ ọmọ gbébọ̀ lọ́dọ̀ mi yà. kí rè wúkú ọmọ tuntun ẹ dákun bó tèmi ṣe jẹ́ èèmọ̀ tó lóyún èèmọ̀ bàbá ọmọ wọn ìsára àdúgbò wọn kí wàá tèmi bó mo ṣe fẹ́ ẹ dákun bó mo ṣe fẹ́ mọ̀ bí ẹ̀sìn ọmọ sí gangan ẹ dákun tí n bá wá wúkú ọmọ tuntun tí ẹ bá ká mi mọ́ bẹ́ẹ̀ kí ni ìmọ̀ wí bàbá kò lè ṣeé ṣe. kò lè ṣeéṣe. bẹ́ẹ̀ ni. kì í ṣe gbogbo nǹkan náà ní máa ṣeéṣe eléyìí ò ṣeéṣe nu èmi níṣẹ́ tí mo fẹ́ ṣàfẹ́ lómi àwọn èèyàn tí wọ́n máa bẹ̀ mí jẹ́ pọ̀ eléyìí ṣe important fún mi kí n ṣe. bàbá ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ṣe tó o. a mú egbò túdè. ẹ bá wá nǹkan sí sí i. tá a bá wá mú egbò túdè yìí àtàkùkọ ọmọkùnrin. bàbá ẹ̀yin mọ̀ ń bá sọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ kó pátìkì. ayé mi tèmi ta. a wà á dúró. ti dúró bàbá ò dáhùn mọ́. àyànmọ́ ti dúró kádàrá ò lè tà sí pàtí wáyé pa máa rí bẹ́ẹ̀ gangan là ń rí àyànmọ́ ti dúró kádàrá ò lè yẹ àyànmọ́ ti dúró kádàrá ò lè tà sí àtẹ́wọ́ lábala wa ò mẹ́ni ó kọ́. Àjíkẹ́ ṣòrí àwọn méjì àkọlẹ̀ dórí kodò ká máa ronú bàbá rẹ ní rẹ̀ wá lẹ́kùn ó yẹ ká rẹ̀ ra wá lẹ́kùn ṣòrí ọlọ́run tó ṣoyún náà ló ní kó bàjẹ́ mo dẹ̀ nígbà pé ọlọ́run á ṣe mí o because ọ̀nà wò látàrí èmi náà ronú ìwọ̀n ronú àjẹun ṣé ká tún dá nǹkan mi lẹ́sẹ̀ wá lára ṣé àwọn ní kò dùn wá ni ṣé èmi ní odùn ni àbí wọ́n ní odùn Àjíkẹ́ torí ọlọ́run má rò mọ́ tẹ́ńgọ̀ ló gbé oyún ló bàjẹ́ náà ó máa ní mi máa lágbára ọlọ́run ohun tó máa ṣẹlẹ̀ ń sìn ní pé kí ló fẹ́ jẹ kí ló fẹ́ sè Àjíkẹ́ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ gẹ̀tẹ̀. Àjíkẹ́ ti tó náà Àjíkẹ́.
Pàtí wáyé pa máa rí bẹ́ẹ̀ gangan là ń rí. Àyànmọ́ ti dúró kádàrá ò lè yẹ. Àyànmọ́ ti dúró kádàrá ò lè tàsé. Àtẹ́wọ́ lábala wa ò mẹ́ni ó kọ́. Bí mo fẹ́ ràjò ìyá jẹ́ ẹjẹ́ mórí mi délé mi aṣọ àlámọ́wọ́ mo bẹ̀ yẹn mọ́ tepo sálàmì èyí mo ṣe fáláwé lónìí ẹ mọ́ jẹ́ ó bí mi o ẹ mọ́ jẹ́ ohun mi èkú iṣu kì í hun náà iṣu kì í ṣe ohun náà ìdáríbà bí bàbá ríbà bí kí ni ẹ ń pè ọ́ ìdáríbà ni ẹ ń pè ọ́ gbà 1000. 1000 nínú owó tó máa ná ni sórí ewé erí rẹ ló mọ fi sí tó dé fìlà sí tó òun ọ̀sán bá mú gẹ́gẹ́ tó bá wàá di lálẹ́ tó bá sùn ọyọ ewé ó fi sápò rẹ ó fi sùn owó yìí ò gbọ́dọ̀ yà ń gbà kọ̀ọ̀kan tó bá yà ó ayé rẹ bàjẹ́ nìyí tó bá wàá di lálẹ́ tó bá sùn sórí àwọn aṣọ rẹ tó kó àyín ṣòkòtò rẹ tá a fi parí iṣẹ́ fún ọ ní ibẹ̀ lọ́ọ́ máa fowó yìí sí kò gbọ́dọ̀ kú ó ń bẹ o tówó yìí bá yà ọ́ tí ì sì ṣe pé ní ṣòkòtò yìí lọ́ọ́ bá wà ayé rẹ bàjẹ́ nìyí ọ wàá máa mówó yìí lọ bí tí wọ́n bá ti ń tajà tó pọ̀ tó wó pọ̀ ń bẹ̀ ọ máa ná fún ẹ tó bá ti wá ná owó púpọ̀ ọmọ bọ̀ wálé rẹ̀ òbítíbitì owó ní sọ̀rọ̀ ẹ̀ o ìwọ ṣáà máa náwó bó ti wọ̀ bó ti máa ṣe nì. sórí àwọn kúlọ̀tì rẹ tèmi ní ọkọ wáyé ńlá parí iṣẹ́ sí àti bàtà rẹ o àti fìlà rẹ. sọpọnù ni ọ ní dákun ṣe ń bọ ìwà kíṣà tó kó aṣọ rẹ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ fìlà rẹ rẹ ṣòkòtò rẹ ni wàdó kan bẹ́ẹ̀bẹ́ẹ̀ tí ò gbọdọ̀ jábọ̀ wò. tó o bá ti wo aṣọ yìí ó máa fi aṣọ pupa yìí ó máa tẹ́lẹ̀ẹ́lẹ̀ ó máa fi àdé ṣeré ẹ̀ àwọn owó tó o bá lọ rèé jí kú ṣọ́ọ̀bù tuntun tá a bọ̀ sí ni ibẹ̀ lówó ni ó máa dé sí tí wọ́n máa náwó tí wàá bẹ̀ẹ̀bẹ̀ ni pé èwo tó pa yìí bó ti ó wù kó lè pọ̀ tó wọ́n ń fewé ní kọ́lé o lè kọ́lé o wọ́n fi ra mọ́tò o lè ra mọ́tò o lè fi raṣọ o lè raṣọ o. sàmìtì tó bá wọ̀ ṣìkì lọ́fẹ́ o àsùn lọ́fẹ́ o ọtí ẹlẹ́rìndòdò lọ́fẹ́ máa mú yín nìyí ní tí àwọn ìyá mi pé ọmọ ìjẹnu owó ni owó wọn ó sì pọ̀ Olódùmarè tó o bá ń fowó tí ó kún yàrá yìí ó tó bẹ́ẹ̀ àmọ́ tí ẹ ń jẹ tó o bá fẹ́ ṣe ṣọ̀kíṣọ̀kí náà o lè nínú owó ni. wọ́n ra aṣọ wo. ẹ lákùn kí wàá mo fẹ́ máa wọ̀. òpònú nìwọ ni kì í ṣaṣọ lọ́wọ́ à ń lẹ̀ fún ọ ni. aṣọ tó máa wọ̀ náà ṣé o ráṣọ yìí ìnìkan ni kọ́ máa tó fi jáde láyé tó máa wọ̀ rẹ o. tí bá ń ya tó gbó tó ya ọ̀rìn ọ̀ṣọ́pọ̀ ọ̀gẹ́ wọ́n mú aṣọ kan wá pé o faṣọ kún o faṣọ pa àṣẹ má ṣe yín ni o kúnnu o aṣọ má fi kún òun náà lọ́mọ má bẹ̀rẹ̀ lọ́mọ ògùn nìkan àtàbẹ̀rẹ̀ nìkan lọ́mọ fi gẹ́ aṣọ ìlọ́mọ àwọ̀ má wọ̀ mí o má bo ògùn jẹ́ fún mi o. ẹ ṣe wèrè àbẹ̀rẹ̀ tí èmi kí èsì ìṣe àtọ̀. ní bó ti lówó. ẹ náà kí wọ́n láǹfààní owó tí mo ní. jẹ́ sọ fún ọ kódà tó bá jáde lọ́dọ̀ níyà yìí ọbọ̀ dúró sí bọ́ ogbon tó bá wọ eléyìí lọ́wọ́ jáde tó bá wọ o tó ti kú nínú o. ṣàràfà dákun wá lọ rèé bá ń re orí ahun wá o. ọ̀dọ́ àbẹ̀wẹ̀ yìí ṣe mọ́. o ò ṣe mọ́. bí wọ́n bá mi owó búdí lè ra gan. o ò ṣe mọ́ kò sábẹ́ owó nìdá. a gbé fáwọn tó mọ iyì rẹ̀ táwọn máa lówó lọ tí wọ́n sì yàgò ní. wọ́n
níbo tí mọ́ òpònú ọ̀lẹ alámì tó kàn ọ̀lẹ àfàjù. sàràfà sí ọ̀gbọ́rọ̀ ni. àyànmọ́ ti dúró kádàrá ò lè yẹ. àyànmọ́ ti dúró kádàrá ò lè tàsé. pàtí wáyé pa máa rí bẹ́ẹ̀ gangan là ń rí. àyànmọ́ ti dúró kádàrá ò lè yẹ. àyànmọ́ ti dúró kádàrá ò lè tàsé. àtẹ́wọ́ lábala wa ò mẹ́ni ó kọ́. ìrọ̀rùn la wálé ayé adélé ayé tán lódògún. orí ló ní ṣe ẹ̀dá márùnra rẹ̀ pín. àyànmọ́ ògbógun orí lẹ́lẹ́jọ́. ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá ò fura. wọ́n figi ìgbàgbé rọrí ẹ̀dá wa ń forí wórí láàláì mọ̀ wípé àyànmọ́ tọ̀tọ̀ la gbé wáyé. àyànmọ́ ti dúró àyànmọ́ ti kádàrá ò lè yẹ. kádàrá ò lè yẹ. àyànmọ́ ti dúró kádàrá ò lè yẹ. ló wà ní ogbè. ẹ dúró 4,900. àdẹ wa ní 100 naira báyìí o. ẹ ṣé o ò bá dẹ̀ bá wọn kọ́ má bàa yín pé ẹ ṣé o a tún máa rí yín o. kí ló ṣe kí ni ó ní 100 naira tó ní kí ni ṣàmùlẹ̀ láti gbalẹ̀. wọ́n mọ̀ tí láì kówó wà ní nílẹ̀. ẹ jẹ́ o ẹ kú ọrọ̀ ajé o sẹ́ẹ̀ta èló sẹ̀mó yìí. 160 sir. 160. bẹ́ẹ̀ni. ẹ máa gbé. ṣé òun nìkan lẹ́fẹ̀ẹ́ sí. òun nìkan ni ẹ gbà. ẹ ṣé o ẹ ṣé o. ẹ ṣe mú o. ọlọ́run ọjà wálé nìgbọ́ o. ẹ máa ṣọ́ra ẹ máa ṣọ́ra fún wọn. ẹ máa ṣọ́ra ẹ máa ṣọ́ra ẹ máa ṣọ́ra. ọlọ́run ibi àwílàdé yìí o ọlọ́run jórí bí wọ́n ti sọ o jórí bí wọ́n ti pè fún mi o torí mi mọ ọmọ tí mo fi gbogbo ara mi ṣe mo jìyà pọ̀ kí n tó ṣe gbogbo tí mo ṣe yìí o ọlọ́run má jẹ́ kí wàhálà mi ọjà sásán o ṣàánú mi o jẹ́ n bówó ń bẹ̀ mi wọ́n ti sọ o. Ní ìbálò owó tó kò burú. Jẹ́ kínní kan nílùú yìí ayé ni ó ń pè níwọ̀n àfijọ́ àwọn sí àmàánú wà bí bá kó mẹ́rin bí n kò mẹ́rin bí wọ́n wà jẹ́wọ́ orúkọ mi pé èmi gangan ni Njariba.
àti ẹ bá máa sọ ọmọ dáadáa tí ẹ máa sọ ọmọ tí ẹ máa náwó tí ẹ máa jayé àní ẹ ń jẹ ìdá àríwá sọ wá rí tí n bá wá kọ́ ọmọ ẹgbẹ́ tán tí mò ń náwó yàrá jù tí mò ń ṣe báyìí ń wá wàṣọ tó dáa ń bu ara. ewé tó pa yìí ó ti ó wù kó lè pọ̀ tó. méjì raṣọ o méjì raṣọ o. ewé tó pa yìí ó ti ó wù kó lè pọ̀ tó. méjì raṣọ o méjì raṣọ o. wọ́n láǹfààní owó tí mo ní nìsín mo lè raṣọ tó dára. ṣáájú wa adúpẹ́ mọ́ àti ẹ̀ta dáadáa lé ní. mo máa ti gbàgbé mo máa fẹ́ fún yàrá láìdé ní 120,000. kéèyàn kan ka 120,000 kẹ́ lọ bá mi fún un. mọ́mì kí ló dé. mo máa rówó tapá látàárọ̀. o rí kí ni. mi máa rówó mọ́. màtà mi ṣé kò rẹ̀ ṣá tó jẹ́ pé kí tó kúrò ń bí ẹ ti pa more than 120,000 ó wá sọ fún mi pé ẹ rówó. rírà sokowó bí mi tó bá kówó dá padà jọ torí Ọlọ́run o mi láìkí rere mu. ẹjọ́ náà ṣe fẹ́ máa mú mi ṣeré yìí méjèèjì. a lè mú yín ṣeré báwo máa mú yín ṣeré báyìí náà la kó sí. ẹ̀wọ̀n lẹ máa kú sí. ẹ máa ṣọ́ra. ẹlòmíì kan bó jẹ jẹ wo bí ẹ ṣe hàn kéwìn àbọ̀ bí ẹ ti kọ́ iṣẹ́ lọ́dún ọlọ́rẹ. bí ọba adélẹ̀ bá wọ́n ṣe é ṣe bóyá tí ó lè tura kó tó jẹ̀bi. opportunity can never be seen. ẹ dákun tá a lọ wà ń bí o. àwọn tálítà kan mẹ́rin kí n tiẹ̀. ẹ dákun sẹ́ ẹlẹ́ran tó lálàáfíà bí ògúnfe àwọn ọ̀bọ̀kún ṣàkì onígbàwẹ́ tó dáa èmi ò fáwọn ẹran burúkú o táyé wọn ti bàjẹ́ bí ìfun ẹran àgémáwọ pọ̀nmọ́ tó ti sórí ibú dèrè èèyàn rà mọ́ ẹ dákun wọn ò fẹ́ o. ìjà rìbà. Atori ìjà rìbà àbí kí ni ẹ ń pè ọ́. ìjà ni. ọba àforí jẹ́ gbọ́dọ̀ kọ̀ọ̀kan wa èyí tó o sì jẹ́ yẹn jòlóró sanwó rẹ̀ náà ìwọ tó pé nígbà tí ìyá rẹ bí ọwọ́ rẹ̀ ti sọ bí rẹ nù àti wọ àti bí wọ́n kó yín papọ̀ ni ọwọ́ àkóso olóòkọ́ fẹ́ mọ̀ jẹun o tó wá bò tó wá dá wa o ọwọ́ lọ gbé ìyá àwẹ̀rọ àti ìyá níwẹ̀wà ẹ dẹ́kun kí ló gbóná sẹ́ǹsì báyìí ẹ gbà mí ni èyí tó ṣèṣò tí ì sàn ni àtòrí òun wo wèrè rẹ. ọ̀rọ̀ tí ẹ̀ máa tọ́ yà lẹ́nu bẹ́ẹ̀ yọ̀ọ́ bá tiẹ̀ wá jẹun tó jẹ yẹn gidi olóde mẹ́jọ ọ̀tọ̀ fìlà ọ̀tọ̀ bùbá ọ̀tọ̀ ṣòkòtò ọ̀tọ̀ làwọ̀ tẹ́lẹ̀ ti sàlẹ̀ wá gbà mí. bíbí kí ni tí mo gbọ́ nọ́ọ̀sẹ̀nsì kan sọ bíbí iná tó yẹ pé wọn tó jẹ́ fákọ́jẹ́ ká lọ bómi kọ́jẹ́ ká lọ jẹun náà ṣáwọn nìkan náà tó ń jẹ́ gbogbo bíbí ni. àbúrò ni ọ̀pá tẹ́lẹ̀ kan lè ọkọ̀ ọ̀run èyí ẹ pọ̀ wèrè láìtọ́. ọmọ bá yín sọ̀rọ̀. kí ni ẹ wí. wọ́n láwọn ò rè bòmí rè jẹun. àyẹ̀wò ní pé tí ẹ gbé wá ọkọ̀ ti kọjá iye rẹ̀. bẹ́ẹ̀ni. èrè o tó kínní tó kéjì dáadáa wọn ọgbẹ wà láàjẹ ẹsọ wá. bébì jọ kí ló ń ṣẹlẹ̀ níbí báyìí jọ kí ni gbogbo rọ́bìṣì yìí. ẹ̀yin náà mọ sọ̀rọ̀ abẹ́ ògbé èbò òbú wọlé firukuru ojú wọ́n múra sọ̀rọ̀ ibà mi ẹ̀kú ilé o kò kú òlójú kojú ẹnu kankan lọ́bí kankan alẹ́ olómi wo. sáà náà sọ̀rọ̀. wọ́n fèsì lè ó ń bọ́ sí kọ̀rọ̀. ẹ bá ìmọ̀ kò rí ìwọ òpin ewu èbó tó ti kú wọ́n gbé lórí. olórí burúkú ó bọ́ sí kọ̀rọ̀ fún ọtí náà lára fún lóṣooṣù. má wọrí èmi lọkọ ya wọn. ìjà rìbà ìwọ tó ń já káàkiri. next level ayé ìwèrè sẹ́yìn mo fọ́ o. sọ wá rówó tí mo fún ẹ yìí kọ ọmọ sọ̀rọ̀ mọ́ títí láì. àti láíláí àmín bẹ́ẹ̀ ni. ṣé wàá rẹ̀yìn àgbà àyà nìyín àgbà yín ò sì dálẹ̀ kẹrì ẹ jẹ́ sọ kankan fún yín o bẹ́ẹ̀ ṣe wà yìí wọn ò gbọ́dọ̀ gbọ́ kankan lẹ́nu yín mọ́ tíbẹ̀ láì fọn. a ní ọmọ sọ nǹkan kan. àwọn ẹgbẹ́ tó lẹ́yìn wá ń wí. ìjà rìbà. ṣé wàá rí láti wákàtí ọ̀wọ́ ìlọ. ṣé ẹ ní sáínbọ̀ọ̀dù. àti ìrà bẹ́ẹ̀ bá fún ọ lówó á ṣe ìtàgbà mélòó. ẹ wàá kọ sórí sáínbọ̀ọ̀dù pé ǹjà rìbà o ó ti sanwó ọjọ́ mẹ́ta látọ̀la lọ ẹnikẹ́ni tó bá wọdún ṣọ́ọ̀bù yín oúnjẹ ọ̀fẹ́ ni.
ó ṣe jẹ bónọ́ọ̀sì. ẹlẹ́ẹ̀kejì ẹ dákúnṣẹ́ láwọn ẹran tó lálàáfíà èmi ò fáwọn ẹran kókó bíi ìtàyà tiẹ̀ mo fáwọn ẹran hẹrìmọ̀ àwọn ẹran bàǹbà bíi ìtàyà ọmọ mi. ẹ bá ọmọ pé kòrún láyà tiẹ̀ èèyàn fàdọ́jú alẹ́ ni. láfikún pátápátá ẹ wá bá mi sọ fún gbogbo àwọn tí ń bẹnu ṣọ́ọ̀bù yín kí wọ́n bóde ọba fẹ́ jẹun ọba Njàríbà fẹ́ jẹun tọ́lọ́ bò lè máa jẹun kí gbogbo èèyàn máa jẹun o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n mọ̀ lọ ni. ẹ mọ̀ lọ ẹ dákun ẹ bá mi ọ̀ bóde Njàríbà ọmọ ń tọ́já wèrè wọn ṣé ẹ rí mọ́ ṣe wà yìí ẹ kàn fún mi ní 10,000 lásán ayé wọn já dànù nù. ìdánwò bá ṣe tì. ilẹ̀ akọ́dà ilẹ̀ ni ó gbé. ilẹ̀ ni ó gbé èmi ẹ̀ta ẹ̀rin láì gba bàbá àjẹ́. àrùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́fà. ẹ̀mí ọmọdé. ẹ̀wù àti ọ̀bà tí jẹ tẹ́lẹ̀ kí wọ́n náà sanwó. ẹ bó di wọ́n máa sanwó o wọ́n máa fi nurí lọlé ni o wọ́n máa sanwó àní ẹ bọ́ tẹ wọ́n máa fọ́ nurí lọlé ẹ wá fọ́ nurí ẹ máa fọ́ nurí ẹ wọ́n nílé. bẹ́ẹ̀ kankan láàrin àyànmọ́ ti àyànmọ́ kádàrá òní. ó rà rà dá ó wà. Njàríbà wọ́n láyé sọ́ọ̀sì gbogbo bó ṣe ń jayé lọ sọ́ọ̀tún sósì láyé gbogbo moves ẹ̀ báyìí ní antenna wa ń bí. pọ̀ sí kí ló dé tí ìdodo rẹ̀ ń gbatẹ́gùn tàbá yìí. Oh sorry mi mọ̀ pé ó sàn ni ó tiẹ̀ lè ní kí n jókòó yẹn náà náà yìí. ẹ̀yà jò. pọ̀ sí. Baby, ọmọ kọ́ lélẹ̀. Mọ́mọ́ ni o. Oh my goodness. Ṣé mo lè jẹ́ ni? Kí ni bí ṣe yàn? Ó sún lálùbọ́sà. O rí gbọ́rọ̀. Kí ni láta? Mo mọ̀ ní mo ṣe bẹ́ẹ̀ ni. Bébí ajẹ́ sí. Wọ́n jẹ́. Ẹja yìí náà dá. Ẹja yìí dá. Ẹ mú bí ìwé yẹn, ẹ má mú rí. Orí gbódò. Orí nǹkan. Dàgàrà. Àmọ́ ó sì ń ṣe mí kàyéfì o. Kí ni ìyẹn bébí mi? O tó pè mí ń bébí. O mẹ́sẹ̀ ara rẹ̀. O fi rìn wọnú ilé mi wá ń bí. O mẹ́ja ọjẹ. O mú pọ̀ mọ́ ọjẹ. O tún dà káyà. Ṣé ọ̀wọ́ ilé mi rí? O bébí mi láì bó ṣe máa ń sọ̀rọ̀. Báyìí tó máa ṣe sọ pé ilé wa náà. Wo yàrá mi wo yàrá we are neighbors so we are one. Neighbor sọ wá wọ bí ọ̀sẹ̀ àwọ̀ yàrá mi rí. Well ìgbà tí mo kọ́kọ́ dé mo fẹ́ wọ bí gbogbo gbà yẹn inú ilé yìí. Kí ló mí? Mo mí pé ìgbà yẹn ṣeré yàrá yìí apology ni but nísìn ilé tó fi ń tọrọ ilé ni bébì gbàgbé yẹn jẹ́ ká jẹun. Àdúpẹ́ àbí sí èsè wọ ni pọ̀ sí tí mo ní pọ̀ sí o jẹ́ ń tọ̀ sí o tọ́ wá dún bí ẹdìẹ tó ní sí ò sí o èmi ò mí o kí wọ́n rè wẹ́rí mi ń sọ̀ sí o àwa náà mọ̀ rè. Ṣeré gbogbo táìmù yẹn ti lò náà ìfẹ́ mi ṣeré ìwọ ló kò ṣàkíyèsí ojú inú ẹ̀ ò ṣiṣẹ́ because tó bá ṣiṣẹ́ ni ó yẹ kó ti rí moves mi pé mo nífẹ̀ẹ́ ṣé kí tí wàá sọ fún ẹ oorun tí mo sùn lánàá mọ́júmọ́ ẹni ìwọ mo fi lálàá sincerely torí ẹ̀ mo ṣe wá bọ́kọ mi pé nǹkan tó bá gbélé ni ọjà ń fi yan hàn. Èmi ọkọ rẹ. ṣé wọn pé wọlé dùn ún. Ọlá làárí mi. ṣé èsì ké báyà torí bó ti rí pé lẹ́bù ti séǹgì ọ̀wá wò pé kò tà sí mi bóyá kan gbọ̀n lẹ́ díẹ̀. kì í ṣe bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ náà. Ṣọwárí níbi tí ọ̀rọ̀ gbédé dúró báyìí ní ìsìn ó méjì lobìnrin fẹ́ràn méjèèjì ní sì fi tẹ́ Ọlọ́run. kí ni àti kí ni. ó àkọ́kọ́ ń bẹ lápòtò tó gbé báyìí Ṣọwárí ó ẹlẹ́ẹ̀kejì ń bẹ lábẹ́ ṣòkòtò mi méjèèjì ní sì fi jàrábà rẹ̀. ìfẹ́ mi méjèèjì ni màá gbà but jẹ́ kí n kọ́kọ́ gba ti àpò ẹ̀ màmá sọ ti abẹ́ ṣòkòtò létà. lẹ́yìn tí ẹ rí
kò sí kú tí ọ̀rẹ́ di ẹ lọ́rùn wọ́n tún lọ́rùn déédéé ni méjèèjì náà ní ń fún wọn. olówó orí rẹ. ní sùúrù mọ̀mọ́. okay baby. ẹrù gbẹ́lẹ́ bí kà sí nǹkan. má wọrí tiẹ̀. ẹrù mi. baby kò ní ìkókà má lọ kánú yàrá ẹ ṣe má stress ara ẹ. tàpó ṣòkòtò lọ ti gbà báyìí ẹ yà wá bàtà bẹ́ẹ̀ ṣòkòtò. kí ló ṣe ọ́. baby inú. inú. ó dẹ̀ pé period mi ti bẹ̀rẹ̀. píríọ̀dù rẹ bẹ̀rẹ̀ ó yé mi nígbà tó ń gbowó píríọ̀dù ó bẹ̀rẹ̀ ọwọ́ àgbowó tán píríọ̀dù bẹ̀rẹ̀ ó yé mi ìsìnmára dáa. mọ kó lọ kò sí pọ́blẹ́mù ìjì ọgbà dáadáa ọjọ́ tó bá wá kó sí pàkúté èmi báyìí wà láì tà láì súnmọ́ mi láì ìyá rẹ̀ ọgbọ́n ti lọ́wọ́ mi. Ṣàmì o, ṣàmì o, bàbá ṣàmì. débi ọjẹ pọ̀nmọ́ Ṣàmì ọmọrọ o, ọlálùbọ́sà. ṣàmì o, ṣàmì o. yóò bára dà. dọ́là bá ta ni ó tẹ̀wọ́ lọ́wọ́ rẹ̀ yìí lẹ́yìn tó pé irú ilẹ̀ máa ń sábó fún yàn sẹ́pẹ́ béèyàn bá délé owó àpé mọ́ ó ń yẹ ìyẹ́. Aboki. Aboki na. Ba na sanu ba. Yaya ne. Lafiya ba. Láàfíà. Ẹ dákun ṣé ẹ ní dọ́là. Dọ́là dé. Dọ́là gidi tó pọ̀ ni o. Akwai dọ́là de awa. Mo fẹ́ ṣẹ́ bíi $10,000. Kèrè mi kudi. Kèrè mi ni. Ọya kó tajẹ́ ń wo. Dọ́là. This dollar. Dibi. Dọ́là ni. This was a new one. Ọ̀dà bẹ́ẹ̀ ẹ dákun èlò ní $100. Yanzu? Dibi ga fóònù gan. 36. 36,000. 36,000. Dalẹ̀. Yeah. Ọ̀sẹ̀ bí lẹ́yọ̀ kan. Dáadáa. Ọ̀sẹ̀ bí lẹ́yọ̀ kan. Saboda gudare ne ka yi magana. Kí ni ṣé $100 èsòwò ni? Ọmọ sí o. Ka kudi. $35 rè pẹ̀lú ilé ọjọ́ 36. ó pè ṣé $100 náà lọ fẹ́ fún mi dáwọn fi tán pa owó. Ọ̀dà kò burú ẹ ṣeun o. Bọ̀dá ní nǹkan funfun ẹ ǹlẹ́ o ẹ̀yọ́ bọ̀ wà nà ẹ̀ ẹ̀ bá sẹ́wọ́n lọ́wọ́ yìí. Abokina. Next time we'll come o. Ẹ máa ṣọ́ra, ẹ máa ṣọ́ra. One of you. Yeah, I think so. It's fine, you. $10. Wait the hour. I won't buy. Okay. One buy, wait, one set. I won't buy. One buy. Yeah. I quit now. Aminu, where my money? Which money? Aminu, where my money? Which money? To be like such who you? Sure, see, Aboki. Mala Nuru, how do? Aminu, take my money. Aminu, Cheti Brown, Baku Yasu. Aminu, come on. Lẹ́ ọjà fún. Ẹ sì lẹ́ẹ̀fẹ́ owó. Kìí ṣe pé mi ò fowó owó tọ̀dọ̀ ti ẹnì lèmi pé mi ò fẹ́. Tí o sì kankan. Ngbè mí náà ṣe èmi náà ṣe àṣelòṣì ilé tá a wà ń ba èyí ń bì í ebí mi náà mọ kankan mi. Torí owó ń bẹ lọ́wọ́ mi tààrà tààrà ni o. Mọ̀mọ̀. Ẹ jẹ́ ra nǹkan fún yín náà. Rárá mẹ́ra kẹ́kẹ́ má ṣe yọnu. Kí n má ra nǹkan fún yín náà. Mọ̀ dá nǹkan rẹ ná àmọ́ wá gbọ́ tètè ná o
máa ná kíákíá kó lè máa pọ̀ ṣíṣọ́ ọmọ pa nà bọ̀ la ṣe fún ọ. àti náwó èsì kì í ṣe wàhálà. máa ná kíákíá ńlẹ́. ẹsẹ̀ sì yóò bá ẹ̀bínú sá. àbínú ẹ̀ ńgbà tó ọ̀chẹ̀ mi lẹ́jẹ̀ kẹ́kẹ́ ńlẹ́. sí wàhálà. kọ́ ná o kọ́ máa ná ẹ ńlẹ́ pẹ̀lẹ́ o ńlẹ́ máa ná nǹkan rẹ wọn náà lọ́ọ́ máa ná nǹkan rẹ. àìfúnra ọmọrogùn ló jẹ́ olóore torí ibomi gbóná ẹni tó bá ti gọ̀ ní gbégunú àbẹ́ni máa dáṣọ fún ní ṣebí ìtọrùn ẹ̀ ló ẹ̀kẹ́ kọ́kọ́ wò àmọ́ ẹ̀gọ́ títí ẹ̀ bá dé ayé ọ̀rẹ́ o. Ayé ò ní fàájì, ayé àwọn fàájẹun o. Ìyé bàbá Yáyídé. Ìyé bà. Mùjàrí bá mùjàrí yìí bà. Ó padà ìyáyé fún mi. Ẹ̀mẹ́ nù. Ayé ni rúmọ̀lẹ̀ ń jẹun. Àlàyé ó pẹ̀lú mi. Àkíwọ̀ dáadáa. Pẹ̀lẹ́. Kílẹ̀ ní sà. Àwọn rèé torí gbogbo tá a bá fẹ́ ẹ̀mí wá rèé. Òun rẹ̀ lẹ́bí wá wá. Òun ti ẹ̀ gan ni. Sábà sẹ́yìn wá bíbẹ̀. Ọmọ ọ̀pọ̀ tá à ń mu. Lọ́dún máa ń ba bọ̀ nù. Béèrè pé kí lẹ fẹ́ mu. Kí lẹ fẹ́ mu sàn? Kílé ìgbìmọ̀ ọgọ́d. Ọjà ìlú o tún bí ìlélẹ́ẹ̀kì. Ṣáṣẹ̀ ń wá bí ni. Wọ́n bá nǹkan bọ̀ ní. Gbogbo ẹ̀yin tó ṣe rí ẹ̀ owó ojú ọ̀rẹ́ mi ni. Ìdè bẹ́ẹ̀ lè fi ẹ́ ṣe kọ̀ọ̀kan ṣáà lọ́pọ̀ náà mọ́. Down. Kí ló dé ọ̀rẹ́? Ojú ara nílẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ bẹ̀rù nǹkan tí bí. Dàpọ̀ orin tí mò ń rí mi. Kí ni nǹkan náà? Ọmọ ṣó fẹ́ràn rẹ̀ ni. Orin tí mò ń rí. Mi rí bákan wá ńgbà tó yóò dùn mí tí mi lè bá ojú. O ò lè ló lọ. Nítorí tó o bá ló lórí obìnrin lọ́mọ kúnlé. Dàpọ̀ ṣé mo lè sá ọmọ? Ọ̀rẹ́ ìbí kó sí bó lè sá lásán ọ̀rùn òrùn kúrò ní owó ń bẹ̀. Owó ń bẹ èèyàn sì máa wé èèyàn ní. Ọ̀tọ̀ ni. Mo fẹ́ sá. Súnmọ́. Olówó sí ohun gbogbo tán. Bẹ súnmọ́. Dẹ́ndẹ́mọ lọ. Ọ̀ dẹ̀mọ́ ni o. Dàpá ni o. Dáadáa o. Láyé mi ká ní ká o. Kúlódò rèé. Kúlódò. Kúlódò. Ọmọ ìwòwò náà. Ó mọ̀ rí. Mọ́mí. Ẹjọ́ sálàáfíà nẹ. Arábìnrin. Dákun tó oríyàn sọ fún ọ̀pọ̀ rẹ̀ wà. Ọ̀dà lọ́mọbìnrin. Sọ wá rí bí mo ṣe ń wọ yìí. Àwọn kẹ́ni méjì kì í bẹ láyà rẹ̀ o. Mo fẹ́ràn wọn gan-an tààràtà. Màá mọ́ mú nǹkan. Sọ wá rẹ́yìn rẹ̀ tó wà lẹ́yìn. Dákun tó lè bá ń dìde kí n rẹ́yìn. Ìwà náwó bẹ̀ torí bí mo ṣe wà yìí òyìn fowó bá tiẹ̀. Shut up! What's the problem? Are you crazy? Are you stupid? Oh God, you go to line like why are you burúkú dé? Oh, so you actually want to touch my boobs? Ó sọ pé ọyàn ó sọ ìdí. Orí ẹ̀ ti dàrú. Wait, débi bá gbogbo bíbá ó bẹ̀rẹ̀ sí stink ohun. You stink? Have you been told? Dábì náà. Òyìnbó ìjẹ́ tí ó gbé àǹkárá lórí kìíní, you are too dirty. Òórùn! Máa wẹ̀! Máa brush! Àwọn tí ní mú ọ̀pọ̀ láyé yìí o. Àwọn eléyìí mú ọ̀pọ̀ láyé yìí o. Ó bú mi. Ọkọ̀ sọ́ọ̀rọ̀ ọ̀rẹ́ mi, àwọn ọmọ mọ́ra ni o, wọ́n ṣe sùúrù ní o. Wọ́n ṣe sùúrù ní o, ó dé gbọ́n, òyìnbọn mọ́ra, ó sì dé bárẹ̀sà náà, òun náà sì mọ́ra. Pẹ̀lú dákun sí ọ̀rẹ́ mo lè sí. Mo gbọ́dọ̀ sá ọmọ. Ọ̀sà. Dandan ni kò sá ìsàkúsà lọ́sà. Èmi ní dẹsẹ̀ kìíní mú, òun dẹsẹ̀ kìíní mú, ìsókú wa lọ́ sí sá. Ìgbà wọlé láàrin tààrà. Ní rọrùn. Ọ̀rẹ́ mi ń dérí nà. Mọ̀ ń dí ọ. Ẹ ó ti gbàgbé owó tó Ọlọ́run fẹ́ fún wa. Owó ṣe pàtàkì. Sówó ti bí. Ọ̀rọ̀ rẹ yé mi. Ẹ ò ní sórí mú. Èmi mọ̀ wípé ọ̀rẹ́ ti tèmi kò kì í ṣe tó máa gbowó èní. Tó máa sọ̀rọ̀ pé òun fẹ́ lọ náà là. Owó àná kò ní ná nílé, owó èní náà ló máa ná. Owó tó wá wọ̀ bí ọ̀pọ̀. Ilé ìlú tèlò.
ìjọ yóò tó 1 million. ilé náà tó ṣayé. ẹ dákun sáà lè rí báńkì bọ̀ bóyá ká gba bíi 2 million sí. ìwọ kan tó ní tó bá dọwọ́ alẹ́ má lè ṣe fàáwà káwọn má lè ṣe fàájì. sẹ́ẹ̀rì àkókò ti lọ báyìí má lè rí báńkì wọ̀ mọ́ o. ọba ẹni tó wà nílẹ̀ tó jẹ́ 1 million yìí ó ti tó wa. àgbọ̀mọ̀ àṣàyè wa tó bá sì ti dọ̀la àgbò kótó. Excuse me, uncle. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin lè wá bá mi lẹ́ẹ̀kan. àwa lẹ. Ẹ má bínú o. Ṣé ibẹ̀ ń wò mí ọmọ kékeré ni mí and I'm a very gentle girl. I was born and brought up in a good home. I'm so sorry the way tí mo ṣe bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ má bínú. Ẹ foríjì mi ọmọ kékeré ló ń ṣe mí. Sorry èmi mọ̀ pé ọwọ́ padà bẹ̀bẹ̀ náà ni mi mọ̀ pé òkè sọmọ bẹ́ẹ̀ ilé eré ló ti jáde. Uncle, mo ń gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ pé fẹ́ jáde. Tẹ́ ẹ bá mind èmi náà mi ìwà homeless ò bọ̀ mi ní destination. O bí sì rárá mo ṣe wà ó níbi tó ń lọ. Bẹ́ẹ̀ni sá. Kò sí wàhálà súnmọ́ wa. olówó ṣe mi bí tán olówó ṣe mi bí tán àwọn tálíkà láyé. Má bọ̀ àwọn ilé ìmàmà yóò máa yé jẹ. dábò jẹ́ ìyá yín ó jókòó. Timola Films International Agbóyìndé ẹwà tọ́lá agbẹ́ àdùndé ẹwà jẹ́ àdùn sinimá titun látọwọ́ Táyọ̀ Ṣóbọ́lá àdùn ni ó kọjá bẹ́ẹ̀ ó jáde wìtìwìtì ló ń ta o. bẹ́sẹ̀ là ní sinimá titun àdùn kó ló má jà rọrùn lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wa ni àdùn tó lé pupa parẹ́ dẹ́rẹ́dẹ́ lójú tó wá wọ ojú àwọn àgbàlagbà lójú ìfẹ́ wọ́n ní kàkà kíkú ó má jẹ sèse àfi ṣàwádà nù. gbogbo ohun tó ń ṣe ọ́ òní ni wọ́n yẹn jù rẹ̀ fún ọ ọmọ yìí ni ọmọ tó ṣẹ̀mí èmi ní ọjọ́ ẹ̀san Ẹniọlá láti òní ìlọ ọ̀tún lójú rere àwọn èèyàn mọ́ ó lọ Olódùmarè kan ò ní sàánú. inú bigi ó yalu mi inú bomi ó gbégi lọ ọmọ ṣe lẹ́wà bíi Táyọ̀ Ṣóbọ́lá kó wa máa rí wàhálà bíi irú èyí ilé ọba ọ̀nà ọba wa tẹ̀wé àràgbà àmì burúkú káyọ̀ má fi sí wa lára. ọbẹ̀ òun pa mí yẹ ẹ mi ìjẹ̀fẹ́ ó wẹ́ tiẹ̀ mú mi ìfọ́ tó bá bó ti kó kúrò fún mi kó kúrò láyé fún mi kó kúrò. ẹ wo sinimá titun àádùn ó ga fíofíò kò ní ráìvà another blockbuster ni written and produced by Táyọ̀ Ṣóbọ́lá fúnra ẹ̀ directed by Òkìkí Afọláyan starring Táyọ̀ Ṣóbọ́lá Mèdèfúnmi Martins Abiodun Jaiye Kuti Alápẹ̀ni Òòṣà Kọ́lá Ọláìyá Mistura Sùmẹ́yà 2D àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun àádùn. jíjẹ dúró my friend. ayé ìbejì. ẹrù mẹ́ta ni ọ̀gẹ̀dẹ̀. káyọ̀dé mú yọ̀dẹ́bì kọ́kọ́ dẹ̀ ní pé àgbọ̀ òfìfo korofo. pàtẹ́lá kọ́mí fún mi. Subtitled in English ó ti jáde sórí FaceCD ní kọ́kàságbá marketed and distributed by Timolak Films International Enterprises Limited EU 12 and 13 Movie City Ami Arena Shopping Complex Bolade Oshodi Lagos telephone 0030434116. Cinema titun àádùn you better don't cross the bridge until you get there. It is not over until it is over. Go get your copy now. ẹ fẹ́ ṣe fún ètò ẹ̀ tọrọ. Ọlọ́run ti dúró. ẹ má ṣe gírígírí. ìlérí bàbá kò lè yẹ. ta ló mú wá fún mi iná. sọ́fẹ́ máa dójú tì mí ládùúgbò ni. sọ fún un. ọ̀rẹ́ mi nígbà tí mo kì í ṣàpá owó rẹ̀ ńlẹ̀ kí ló dé tí mo ní mu. má wọrí filẹ̀ má wọrí ọ̀tọ̀láyé rẹ̀ ìtọ́jú rẹ̀ dáadáa. bọ́ndù báyìí ní ìmọ̀ fún ọ. jẹ́jẹ́ wọn ọ̀sáwó jẹ́wọ́ wọn ọ̀sáwó. àwọn tí òrówó jẹun tágbé gàrí ní ẹ máa ń mu ọmọlé àmì ẹ máa ló lọ wàláì dàláì. ọ̀rẹ́ mi rèé igbó olòsí ẹyẹ àti bàbá olòsí ilé ọmọláge ìbànújẹ́ sáíkùlù. ó fi yòókù kù sọgbọ́n ọmọ pé kàbí agbáṣirò karasara star tablet. dákun kí ni mo sọ wọ́n ná. níjọ́ ọ̀yà pàlà. tọgbẹdẹnu. pàlà náà ni orí iṣẹ́ lẹ́ran ọ̀jẹ́ kú sí ó ṣiṣẹ́ kú ni ò lè sanra pàlà mọ́ gbẹ̀nì. irú àwọn oríṣi ẹ̀ ní Sunday àsinmi ṣùgbọ́n bá ṣe wà yìí kò sí nǹkan kan yẹ káwa náà mọ́. ọjà máa tọ eré ọwọ́ là ń sìn. ẹ dákun sẹ́ ẹ fowó.
torí kí mo fi wá sáàrin èmi fó tó pẹ́ẹ́nù mi gbẹ àníyàn kan kódà àlárùn ìjọ. ẹnu yín gbẹ léèdì owó ẹni báńkì mẹ́ta àmọ́ kò sòwò ń bẹ̀ kò sí burú kò sí láìfì ń bẹ̀ ẹ dákun kí n tó wá fún yín lówó ẹ wà fẹnu yín gbolẹ̀ wájú ni mo fẹnu mi gbolẹ̀ wájú yín. ẹ dákun ìjàrìbà ṣé igun olóṣè ẹyẹ àbí ipa ńlá. jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ipa ńlá náà. kí n fẹnu gbolẹ̀. fẹnu rẹ gbolẹ̀ wájú mi yọ̀ọ̀yọ̀ àní ọ fẹnu rẹ gúnlẹ̀ fẹnu gúnlẹ̀ ni. bẹ́ẹ̀ bá ti ń fẹnu gboyè. ẹ yọ̀ dáa fún ọ. ó tiẹ̀ ti tó ọ̀ya igun olóṣì ẹyẹ ẹbí gúnlẹ̀. èlì ò ní lé mọ́ mi èlì ọmọ ọ̀rọ̀ fún mi. kẹ́ni bọ́ bá kú ọmọ òkú sàmọ́ ó ní dandan. ẹyin o ó sì sẹ́mọ lẹ́nu. ọwọ́ ajẹran mi sòrò. orí bó ti rí. ọ̀ya gbà wo bó ṣe wà ń ọ̀ka mo fi dí ọ lẹ́nu títí láì tíbẹ̀lẹ́ ìfọn. ìbọ́ǹkì mọ̀ lélẹ̀. ìbọ́ǹkì mi. ìwọ náà rèé. tèmi gbọ́dọ̀ yẹmi òdúrú tó. ń gbà mo fi dí ọ lẹ́nu pa láíláí. olówó inú wa. ẹ ṣe bó ṣe wò yẹn mo ní ìborúkọ owó ńlẹ èmi nù èmi nù. Dànsákì yẹ. Àtòrí dákun níbo ni ìjàrìbá ti rówó tí ń ná ni àbí kí sóun lálọ́ bá ń lé ń jò ní. olórí burúkú sẹ́kọ̀ọ́ ìsì ẹ̀sìn burú ni ó wá káwọn olórí burúkú bí ẹgbẹ́ rẹ wá ẹ wá jẹun bí ẹ tọ́gbọ́jọ́ kú ẹ wá kọ ẹ̀sánwó o. àní tó bá tiẹ̀ tó bá jẹ tán yóò mú tó stíìkì yóò máa fi ta yín. kọ́tẹ́ ẹ pariwo láti ẹ̀fẹ́ máa bẹ́ẹ̀ yẹ̀yẹ́ mi lẹ̀ ni. ẹ̀fẹ́ máa bẹ́ẹ̀ yẹ̀yẹ́ mi lẹ̀ ni. àbórí ẹlẹ́ burú ni sábà ń tẹ́ ẹbọ ni ẹbọ ń tẹ́ gbélé ni kí ló ń tẹ̀ sí wéré. tọ́lá àbáyẹ̀yẹ̀ bí ẹni yẹ̀yẹ̀ bíi nọ́mbà ọkọ̀ ọ̀yọ́ wáíwáíwáí ó yẹ̀yẹ̀ ni ọ́ ó ní ẹ̀ burú. bó o ṣe wà yìí tó o bá wá kọ̀ tó o san owó ìlẹ́rọ̀ yéé. wọ́n yẹ̀yẹ̀ ìdọ́jọ́ ọ̀sán. ọ̀sẹ̀ kankan ló ṣe dáná lọ. bàbá gbẹrẹ ká yọ̀ jẹ́. àbórí olórí kò sí jẹ́ ní ẹsẹ̀. eré ló pe ni. mo dáná tẹ́lẹ̀ pa mi. tẹ́lẹ̀ pa mi. kódà bọ́ bá kó àtòkù rẹ̀ ó tiẹ̀ ní ní sàárè. irọ́ yóò sá àtàwọn alápàtà ni wọ́n wà bá wa tẹ́tẹ́ pàṣẹ tọrọ yọ ọkàn wó tọ́jẹ. bẹ́ẹ̀ni wọ́n kú ná. sọ ma sọ́kà sọ ma sọ́kà. ẹyẹ lọ sọ́kà ẹyẹ lọ sọ́kà. àbórí ẹ̀ mo kú. mo lọ tọ́lọ́ ọmọ láàrin tó o bá gbọ́ pàápẹ́ àwọn alẹ́kùnlẹ́jà wọn bá ń tà. ìpàkọ́ alágbà lọ fún ọ̀hún torí èyí. àtòrí àwọn àtúnáníkà ní. ẹlọ́wọ́ jẹ́ kẹ́. ẹlẹ́wọ̀n jẹ́. èmi ò wá nílò tì ọ́ mọ́lé. ẹgbẹ́ torí rẹ̀ pa mí. abẹ́ mi gbọ́dọ̀. ee wà nílò tì ọ́ mọ́lé tó ti yọ tó ti bá gbé ọdọ́dọ̀ àwọn agbófinró wọ́n lè má pẹ́ ká tó máa mú owó béèlì wá. ó ti ẹni àmọ́ kọ́tẹ́mẹ́ǹtì lẹ̀. bẹ́ẹ̀ni mo ò sì lẹ́jọ́ òsì. no statement. wo ibi tí mo mú ọ lọ yìí ọ̀rọ̀ ọ̀rùn nígbà ń bá wọ ọ̀lọ́ lu yín lé abíwẹ̀lẹ̀ tiwa kó tó wá rẹ̀ ìdílé. ìwọ ni. nílé àmì ẹ̀gbẹ̀wẹ̀rẹ̀ tiwa. tẹ́lẹ̀ àmì ni. ebi àmì bí wọn bá mi wọ́n dákú mẹ́ sórí tàbí tàdé yìí wọ́n kú lé yín wọ́n kú lé yín ìyá ó jẹ sékè. wọ́n lè kú lé àmì. níbo lóde sùn sọ wá rí i pé ọ̀rọ̀ orílẹ̀-èdè ti gba pé tẹ́gbẹ́ rẹ bá ń fojú wọ́ kí wọ́n náà fàyà wọ́. olórí tiẹ̀ sọ ní ẹ má yá fojú àbùkù wọ ẹnìkan ẹnìkan kan nílé ayé torí kò sẹ́ni tó lè kú mọ́lẹ̀ tó máa mọ́ là á. ẹnu rẹ̀ ọ̀dà lórí àfisọ̀ bí èyí ń jẹ́ ní ọmọ. ẹ̀wọ̀n sì máa bá ń kọ́. ń dẹ̀ pé títí kò gbé fún un àbí irú kí ni gbogbo dáadáa gbà nǹkan mọ bí tó ti rówó ọ̀hún náà àkànbá náà ní owó epo oil and gas. ọ̀n ṣàánú mi ò ọ̀n ṣàánú mi ó tiẹ̀ fún mi lórí ẹ̀mí ìfà. ayé nínú ọmọ rẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi. fún nìkan ọ̀rẹ́ mi. ṣé ò ní bàjẹ́ jókòó tiẹ̀. ó kí mi ọ̀rẹ́ mi. ọ̀bàjẹ́ ṣé ọ̀fẹ́ máa bá ń dọ́gba ni èmi mọ̀ bọ̀ tó o bá fẹ́ kí mi ọ́ tẹ̀ mí kí ọ̀rẹ́ mi bó ní nǹkan o ní nǹkan náà sì ti jáde sí ọ̀la
mi mọ̀ kí n tó sọnù àmì ọ̀là àlùbáríkà ayé rẹ̀ ò ní bàjẹ́. tó fi ń disturb mi. ọ̀rẹ́ mi. mo jókòó wọn náà fẹ́ jókòó. àjò bọ́ ọba ilé jó owó ló jókòó léwu. jẹ́ kí n wà báyìí gbà. sáà dìde òkè ẹsẹ̀ ọmọ máa rú ọ. dìde kí ló fẹ́ rí mi fún gan-an tó ń fi kí ọ̀lù disturb mi kì í. sọ̀rí ọ̀rẹ́ mi òkun ní sórí ibú ayé rẹ ò dẹ̀ ní bàjẹ́ ibi táyé rẹ ti dá dé yìí kò ní takú síbẹ̀ o yóò máa dá sí ni lágbára Ọlọ́run ṣùgbọ́n gbogbo ibi tó wá ti ń rówó òun kò ní gbẹ lágbára Ọlọ́run kò ní gbẹ. ojú gbẹ nǹkan tó o bá fẹ́ sọ gangan ni kò sọ èwo ni àsámọ̀ ọ̀rọ̀. ṣó wá rí àdúrà ni mò ń ṣe fún ọ ṣé gbogbo àdúrà tí mò ń ṣe fún ẹ níṣojú rẹ bí ṣe máa ń ṣe lẹ́yìn rẹ nu ẹlẹ́dàá rẹ rí mi ò sójú ayé o mi nífẹ̀ẹ́ rẹ látọkàn ìfẹ́ tí mo ní sí àwọn tó jókòó yọ. onífẹ̀ẹ́ mi àbúrò ti bẹ lọ́rọ̀ mi ló nífẹ̀ẹ́. àmú nífẹ̀ẹ́ rẹ. ó nífẹ̀ẹ́ mi kankan tó bá wà mí ló nífẹ̀ẹ́ sí lọ́tà sí. kí ló fẹ́ sọ. ó bá jẹ́ pé òun ló fẹ́ jẹ́ ká ṣe báyìí dákun bá mi sọ fún àwọn ọmọ wọn lọ́jọ́ kọ́ àwọn bíbí kí wọ́n bọ́ta fún wa ká lè ráyè sọ̀rọ̀ wa dáadáa torí ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ líle etí kẹta ọ̀gbọ́dọ̀ bá a gbọ́ sí. ọ̀rẹ́ mi wà láyé ọmọ ṣe bèbí. dákun tí èèyàn kan bẹ́ẹ̀ náà lu wa yìí tí ọmọ pé mi mọ̀ ń bọ̀ èmi mò ń fún ọ lówó tí mò ń ra sọ sí Ọlọ́run tọ́ba mọ̀ pé ọ̀ ní nǹkan kan sọ bọ́yá kọ́ ọmọ ọmọ burúkú tọ́ba mọ̀ pé ọ̀ ní nǹkan kan sọ bọ́yá kọ́ ọmọ tàbọ̀ ọmọ lọ. tọ́ bó bá dé báwọn náà lórí kí n sọ ṣojú wọn. sọ lójú mọ́ mi. ó dà sórí ọ̀rẹ́ mi ìrànlọ́wọ́ kan ni mo nídìí látọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni sórí mo dúpẹ́ fún gbogbo oore tó máa ń ṣe fún mi o àmọ́ ó ti sú mi ó ti sú mi gbogbo bí n ṣe máa ń fi kọ́ọ̀lù lé ẹ káàkiri yẹn ó ti sú mi kí n fẹ́ jẹun kí n fẹ́ ra pátá ìwọ ni mo máa pè kí ló dé mi ò fẹ́ kó rí bẹ́ẹ̀ mọ́. ẹ dákun ṣé mo sọ pé ó ti sú mi ni ṣé owó tí mò ń fọ sọ ti sú mi. mo mọ̀ wípé kò sú ọ àmọ́ mo fẹ́ máa ṣiṣẹ́ mo fẹ́ kó fún mi lówó tó tó owó mo fẹ́ fi dára mi lókòwò mo fẹ́ máa kémi náà máa rí nǹkan ṣe kí n máa rí tọrọ kọ́ bọ̀ mí bẹ́ẹ̀. ọbẹ̀ wọn apẹja fúnra rẹ̀ kò kọ́ mi kó o dá mi lókòwò. dákun ṣé èmi tí mo ní mò ń fún ọ ní nǹkan tó sú mi ni kò sú mi àgọ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìjẹta oníjẹta mo rà fún ọ ojú fóònù rẹ fọ mo ní wọn síngì ẹ nǹkan tó bá wù ọ nǹkan tó bá ti wù ọ béèrè lọ́wọ́ mi ṣe fún ọ. sórí ọ̀rẹ́ mi lóòótọ́ olóríire ni ọ́ olóríire tó máa ń fẹ́ kí ọ̀rẹ́ náà soríire ni ọ́ àmọ́ ó kàn wù mí kí n máa ṣiṣẹ́ ni kí n máa pòǹlé láàárọ̀ kí n máa wọlé lálẹ́ gbogbo ayé tá à ń jẹ yìí sọ́ọ́rí mo ní kò dáa o àmọ́ ó ti sú mi máa wà ní látàárọ̀ ó dìrọ̀lẹ́ ká tó sọ pé a fẹ́ jáde tí bá wà nídìí okòwò mi tó bá dẹ̀ dìrọ̀lẹ́ ọ wà pè mí ń bẹ̀ àbí kò pè mí pé ó yá o ó ti ìlọ ti yá o ń palẹ̀ mọ́ má dẹ̀ máa tẹ̀lé ẹ lọ. ṣé n tọ́ fẹ́ nu. ohun tí mo fẹ́ nu o. ń dọ̀ lóko owó. fún mi lówó tó tówó. èló ni. ọ fi dá mi lóko. dákùn ṣe lèmi náà mo ti ń fún ọ tẹ́lẹ̀. o ò ní sórí bú eléyìí yóò sórí. o ò ní sórí bú kú ti dilẹ̀ o. ayé rẹ á bàjẹ́ ayé rẹ ò ní bàjẹ́ má bínú. ṣé o mọ̀ pé nígbà míì èpè á máa jọ bí àdúrà má bínú orí rẹ ò ní burú ẹlẹ́dàá rẹ ò ní gbà fọ́dé. o ṣeun o ṣeun mo dúpẹ́ o. ó yà èmi gbọ́dọ̀ mi tiẹ̀ ti ń gba àgbára ẹni sí ṣọ́ọ̀tì kan lọ gbé sí àyè. ọ̀rẹ́ mi. ọjà yẹn lánàá sọpọlọ. ọ̀rẹ́ mi mélòó lára rẹ. ọjà yẹn. mélòó lára rẹ. ọmọ mẹ́rin wọ nìkan tán. ó sóríire nu o oríire náà wà ní ìdìbàjẹ́ lágbára Ọlọ́run ó ṣe 10 lọ́jọ́ kan lágbára Ọlọ́run ó sì fún ọ lágbára tó fi ṣe o ní sórí ibú ayé nínú mọ̀lẹ́ ń jẹ́ kú. mo ti fọ́ pàǹdà dákùn rè é súnmọ́ rẹ̀ mi náà. ṣé èmi kan mo ti fún ọ lówó látàná. ìfún ọ. àṣé mi náà wá padà àrùn yín àìsí àṣé mi náà padà àrùn yín. ó pọ̀ lóòótọ́ yẹ gbọ́dọ̀ gbórí mi sí.
owó rẹ̀ àpè kánukù àpè ọ̀sẹ̀ ní báyìí ni àpè kánukù. ẹrù rèé o ní ìsìn báyìí ní bá yọ owó gbá tí mo yọ tàwo kòkó bàbá àsásùn tí mo sì gbọ́ mọ́ tí mo ṣayé ìtọ́ba kù náà ó yẹ kó tó àlàjì kó tó dókòwò bí ọba sì tó ń tó bọ́ bọ̀rọ̀ wọ́n bọ̀ bọ̀rọ̀ wọ́n lè wọ́wọ́ díẹ̀ sí fún ìlú bẹ́ẹ̀ lọ àmọ́ ìtìgbẹ́lẹ̀ náà pọ̀ ọ̀pọ̀ n ò lè kà tán tó kò sáàyè rí sáàyè wọn bọ̀ gbòòrò ayé bẹ̀rẹ̀ náà wọn ráyè wèrè tàbíbà. irú situation wo ni kì í bá dé àní irú situation wo ló bá wà tó máa bá wọn dàṣà ẹja lẹja ń jẹ sanra ọ̀jálẹ̀ onílé lẹ́yìn fíbò tẹ̀ níwájú ìkànnì ẹni ibi lẹ́jẹ́ àfikọ́ lọ́rùn kó ayọ̀ lọ́wọ́ yín. yẹ́yẹ́ máa sì ń kí àfikọ́ lọ́rùn ọba kó ayọ̀ lọ́wọ́ yín kó gbà wá o. Show me o, show me o, show me o, Baba show me. Show me o, show me o, show me o, ọ̀run show me. Ẹ má jẹ́ rìn lọ́jọ́ tèmi ń pọ̀ ní. Ẹ má jẹ́ n kó sí páńpá ẹ má jẹ́ n jìn sófin ayé. Show me o, show me o, show me ọ̀run show me. Bébì ni Ọlọ́run béèrè sí wọ́n gbádùn ara mi. Mo kúrò dáràn. Cynthia, hey, so you can actually come to my guy. Níwọ̀n tí mo ń sọ̀rọ̀ boyfriend mi fún, tí mo sọ fún ẹ pé love of my life ni, ó jẹ́ kó máa yé mi pé bọ̀bọ̀ tí ẹnu ẹ̀ máa ń rùn, so o lè wá bí, ó dà ipò fẹ́ wèrè. O má pariwo òṣì, má pariwo òṣì rárá, ṣé wọ́n nìkan tó dà wá fún mi, ṣé wọ́n nìkan ni, jẹ́ kí mi náà jẹ́ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n wàá wálé wàá ló ń tọ́jú ẹ, ó ra ilé fún ẹ, ó ra kó dẹ̀ mọ̀ pé mi ò ní boyfriend, so therefore èmi náà wá gbà ṣe. Ọ̀rọ̀ tẹ̀ tí orí burúkú ò ló sọ, tó o bá ní boyfriend wá dé wá boyfriend ẹ síwájú, àwọn òsínwí. Kò gbẹ́nu sọ́hún jọ, kò gbẹ́nu rẹ sọ́hún, kí ni wọ́n sì ọ náà? Sọ̀rọ̀ ọmọ tí wọ́n ń wò bí ọmọ tó ń wò yìí ọmọ eré sí dáadáa tààràtà bó ṣe wà àti ilẹ̀ mẹ́ta nígbà wàá múra tọ́tọ́ fẹ́ mọ́ lọ mo tún wá rẹ́yìn mo ní yé wá ṣe bòdì róòdù o ńlọ́wọ́lé ọmọ eré ṣe jù ọ lọ. bébí mi kí ló fẹ́ sí mi fún mi. kí ló fẹ́ yẹ wọlé èmi rùn sórí bí ṣe ń rùn ló ṣe ń la ìwọ ọgbọ́n ó rùn wọn ńlá ọmọ alálùbáríkà lọmọ yìí ọwọ́ òkè mò ń rún lóòótọ́ nígbà tí ń bọ̀ ọ̀rọ̀ àpàfóòmù fún mi mo tẹ̀ ara kò yí ọ ọmọ alálùbáríkà lọmọ yọ lọ́wọ́. Baby mi, I know you love me ojú mi ni mo dì kí n tó la jáde sí ti kọ́. mẹ́nu sọ̀nsọ̀ tí mo gbọ́ ìgbébò. ìkọ́ tí mo sọ fún ẹni pé sọ fún ọmọ yìí ó ní jẹ́sí onírànú aṣẹ́wó gbọ̀gbọ̀gbọ̀ kó jáde. ó bóde ń bò kò lè kò lè ṣeéṣe tó o bá mọ̀ yìí pé nǹkan bá ń ṣe ìwúwọ̀ wọn náà bọ̀ bí àjọ wọn gbádùn lọ bí bẹ́ẹ̀ kọ́ ìwọ lọ́ọ́ lọ ò torí mọ̀ gbádùn ọmọ yìí. bíbí mi ayé kọ́ ló ń jẹ. ayé ni. nǹkan tó ń ṣe fún mi yóò dáa o. wàláhì ó dùn. ṣóṣà ni mo máa rówó tí ó lè fún mi gbà.
owó gbá. Bọ́bí ìyá gbádùn Ọlọ́run. Ọlọ́run. Àwọn gbádùn ẹ̀ Ọlọ́run. Tó bá ṣe pé mo lọ́ọ̀bẹ̀. Èmi àti Cynthia ọkùnrin kan náà Ọlọ́run. Lọ bẹ́ẹ̀. Bébí mi. Iye. Ọkọ mi. Ayé mi. Irú situation wo kì í bá dé? Ọyọ Sami jẹ. Àní irú situation wo ló bá wà? Ọkọ ẹni kú tí. Tó máa bá ọ̀dà ṣàrẹ̀jà lẹ́jà ń jẹ sanra. Ìkànnì ẹni ibi ilẹ̀ jẹ́ àfikọ́ ọlọ́run kó ayọ̀ ọlọ́run yìí. Àfikọ́ ọlọ́run ọba kó ayọ̀ ọlọ́run yìí kó gbà wá o. Ṣọ́ mi o, ṣọ́ mi o. Kí ló dé tí wọ́n fi ọjọ́ gbogbo ayé ẹ̀ fi máa wọ aṣọ ẹyẹ kan ṣoṣo lójoojúmọ́ ayé ẹ̀? Dákun kí ló kàn? Kí ló ṣe mí? O ò lérò pé ó yẹ kó ti change aṣọ yìí ni? Kìí ṣe dandan àbákúláṣọ ewúrẹ́ bí mo ṣe wà bí ṣe wọ̀ kúrè. Rárá kí ló dé aṣọ yóò yẹ ẹ gbà ó ti bẹ aṣọ tuntun wá. Nígbà tí èyí ṣe é di ìṣe àmọ́ ìwọ̀rú aṣọ báyìí aṣọ tó yẹ mi tó dáa lára mi tó ó fáyìn. Rárá o tí wọn náà bá wọlé wà á rí i pé irú eléyìí gangan ló yẹ ètò wọ yìí bí àkísà lórí. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣé wo rí pé kò jọra wọn ni. kí ló kàn. ó dàgbà lọ́wọ́ mi. ṣe òfin kan ẹnu ni. mo ní kò gbà yín. dákun sọ òfin kan ẹnu tó fẹ́ fi bá mi sọ̀rọ̀ pé kí n máa wọṣọ tuntun. arákùnrin mo ní kò gbà lọ́wọ́ mi lọ́wọ́. a ní wọn ò fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo ní wọn ò fẹ́. gbaṣọ ìlọ́wọ́ mi. má jẹ gbogbo òjijì náà. gbaṣọ ìlọ́wọ́ mi kò pààrọ̀ ó yá. bọ́ fìlà orí ẹ̀ èyí tó wà lára ẹ̀ yóò jẹ́. aṣọ ìtutun ó tutù má jẹ wọ. gbà lọ́wọ́ mi gbà lọ́wọ́ mi. mo ti kọ́. bọ́ fìlà orí ẹ̀. owó tó jábọ̀ ọmọ mo gbé. ó yá bọ́ aṣọ yẹn bọ́ èyí tó wọ̀ yóò yẹ èyí tó máa wọ̀ rí. dá mi lóhùn. jọ dáhùn torí ọlọmọdé wọ. aṣọ tó yẹ ilé yà wọ́. máwọ. aṣọ yìí tuntun o mo dára ìbáwọsọ ìwàhálà dé ìmọ̀ràn lórí mi mo sì gbọ́dọ̀ wọ́sọ yìí àwọn dára ọba ara lè ṣe odò ọba fún. wọ́sọ. aṣọ tuntun àwọn yìí o mo láti. bọ́ yẹn náà bọ́ ṣòkòtò yẹn. kí n tún bọ́ ṣòkòtò wa èmi ta. Àbẹ́ni máa dáṣọ fún ní ṣebí ìtọrùn ẹ̀ ló ẹ̀kẹ́ kọ́kọ́ wò. Àmọ́ ẹ̀gọ́ títí ẹ̀ bá yára yín jẹ́. Ẹ fọkànjú àṣẹ títí bá yára yín jẹ́. Ẹ̀san wa ké ẹ wá ń pariwo. Ẹ̀san wa ń ké ẹ wá ń pariwo. Ṣé wọ́n gbàgbé ni pé kò sóhun tó lọ títí? Ṣé wọ́n gbàgbé ni kó sì dìde. pé kò sóhun tó lọ títí? irú ìbéèrè àgọ́ wo ni mo lọ bá wọn. ẹbí náà sùn bóyí tó ń kó nǹkan sí mo bẹ̀rẹ̀ ìgbẹ́ mo lọ sí ọ̀dà mi. ìkó tó tẹ̀ wá ń dùn mí sí pé owó tó promise mi kò fẹ́ fún mi kò fún mi. kò sí fíìmù náà ló. ẹ ó ṣe máa fún ẹ ìgbà tẹ pa kó sì gbérò nìyẹn iṣẹ́ ìrùkọ́ báyìí láyé mi. ìwọ náà ló fà á. ó yẹ kí n lè ti fura sí ìgbà tó ti sọ Yorùbá tí ò dán. òun ló ná òun ló ṣe kinní kan oníranù òṣì akọ́ṣìbérò. bàbá rẹ Olódùmarè kí n máa rẹ́yìn kí n máa rẹ́yìn n ti ń pàwọ́ lẹ́kùn ni ẹ̀rín ní ń dápè mí mo wò ó pé nígbàwo sí gbàwo ṣóṣù ń gbọ́n náà láṣẹ kí ní tẹ́sù sì ti fẹ́ gba nǹkan padà lọ́rẹ̀ ayé rẹ tó fẹ́ bàjẹ́ ní pè mí lẹ́rìn. mọ̀jà káyé mi ọba jẹ́ bàbá ẹ má jẹ́ ọba jẹ́. ẹ wo
ṣé èyí tí ó ti bẹ̀rẹ̀ sí bàjẹ́ àbí èyí tí ọ̀ dájọ́ sí pé yóò bàjẹ́ àbí wò. Wo gbọ́ tí wọ́n máa pé èṣù ò ní fúnni ní nǹkan kọ́ mọ́ gba nǹkan mi padà lọ́wọ́ yìí. Obìnrin tí wọ́n lọ rèé jọmọ rẹ̀ dé tá a fi pèlò iṣẹ́ rẹ̀ tá a fi sí ṣọ́ọ̀bù fún ṣọ́ọ̀bù tó ń ṣiṣẹ́ tó ń pa wò. Wo mébò ní ọwọ́ṣọ tuntun lójú àlá rẹ̀. Bẹ́ẹ̀ ni mo wo lójú àlá. Wọ́n ti wọ́ fún ọ nínú ẹ̀mí. Àlá nìkan ni wọ́n kàn ń wò. Obìnrin nì tí mò ń sọ fún ọ tó lu ọmọ rẹ̀ nì ó ti lọ rèé kanlé aláwo rẹ̀ àní ẹ̀wọ̀ṣọ wọ́n wọ̀ fún ọ lójú àlá wọ́n sì ti wọ̀ fún ọ nínú ẹ̀mí. Wo bí mi bí mo sọ fún gbà ní kóbìnrin yìí ò ní lóyún mọ́ ó ti lóyún o yóò ṣe tó bí o. Ibi aláwo rẹ̀ wọn tí ń wá káàkiri ibẹ̀ ni ẹ ti wọṣọ tuntun fún. Èmi ò mọ̀ pé bí kádàrá rẹ̀ ó ṣe lé ni pé owó nǹkan ò ní lò pẹ́ bó ti á ṣẹlẹ̀ ni ọ̀rọ̀ bàjẹ́ nu bẹ́ẹ̀ ni yóò tó bímọ wó nítorí kọ̀ọ̀kan rí onípọ̀ ìyàwó lẹ́yìn tó bá wà ìyàwó ọwà kú kí ni bọ́ lẹ́kùn ìjárí bàbí kí ni ẹ pè ọ́ ọ̀lẹ́ àfàjò aláìfẹ́ chẹ́sì òpònú àìràdà ń bọ̀ wá sọ́dọ̀ mi ń jò ní mo sì wò ó pé ọmọ èyí tó bá lè dúró dọ̀lọ́run tó sì tẹ pamọ́ṣẹ́ ó ṣeé ṣe kó lówó ọ̀nà ẹ sì máa wá bá wa babaláwo ẹ dákun tẹ́mi ń kówó sí kọ̀rọ̀ yàrá tẹ́mi ń fún yẹn ọ̀dọ̀ èṣù láti tọrọ owó èṣù ó sì tẹ̀sù bá sì tówó ọ̀hún tán yóò gba kẹ̀kẹ́ náà padà wo ní tẹ̀sù fẹ́ gbà lọ́ọ̀rẹ́ rẹ o ló ti gbà nínú wo níbi òní tó mú wá àárín mọ́ gbà lọ́ọ̀rẹ́ wo bí mo bọ nánú owó ni dáná tí ń bá bẹ mọ nánú owó ni ẹjọ́ nígbà tí ìnáwó kí wàá ní tèmi wo tó o bá fẹ́ kí ikú rẹ ó tètè wá yá owó nì mọ́jọ́ jáde lápò rẹ o ó ti gbúdọ̀ ná mọ́ torí tó o bá nẹ wo tó o bá nẹ kò ní padà wá o ànábọ̀lá pé kò ní padà bọ̀ o kò sì ní kówó wá yóò ti lọ tó bá ti lọ ọ ya wèrè tó bá ti ya wèrè ó ti kú tètè máa lọ lé. lọ́bù. ìyá yín ló ń gbé tẹ́lẹ̀. ẹ tọ́ra yé mi sí wọn. dákùnlá ndí kan yé mi lẹ́nu ni pé ṣé tẹlomi àmọ́ ìyá bá máa ń ṣe fún àwọn èèyàn máa ń wá jẹ̀gbẹ́ àyín tí wọ́n gbégbé wá fọ̀rọ̀ ẹlòmí ó gbé nǹkan oṣù wá àyín níbí náà láti ó jókòó tí kò máa jẹ ẹlòmí àṣemọ́ lọ́dún mẹ́wàá tí ó fi lówó oṣù kelo tó lówó rè táyé rẹ ti wá bàjẹ́ báyìí ọba sì dódà ṣùpọ̀ ọlọ́run sórí pé mi kọ́ ṣé wọ́n gbàgbé ni ó lé ní wọ́n ṣe mi ò ní jìkà pé kò sóhun tó lọ títí pàdé dọ̀hún o. ṣé wọ́n gbàgbé ni pé kò sóhun tó lọ títí òye ló sọnù lọ́wọ́ yín ìmọ̀lẹ̀ yín kò ní àròjinlẹ̀ ló ń bá yín jà. mo dé àyìn lánàá ọmọọṣẹ́ rẹ̀ mọ̀ bá ìbọn dákun ṣé ọ̀ ń sá fún mi ni. jọ̀wọ́ kí ni mo gbọ́ tó ń pè mí sí. ọ̀rẹ́ mi Àlàjí. ayé rẹ̀ ni ìbàjẹ́ ayé rẹ̀ ó bàjẹ́ wọn tilẹ̀ abẹ́rẹ́ ìbú ni wọn ni àbí kò fẹ́ dáa fún wọn ni àwọn sórí ibú wọn tilẹ̀ ni má fọwọ́ kan sí àwọn má fọwọ́ kan bó bá fẹ́ sórí ibú bó bá fẹ́ sórí ibú wọn tilẹ̀ má fọwọ́ kan wà ìgbà wo lèmi àti rẹ jọ gba ṣọ́ọ̀bù tó o fi mọ̀ náà bí báyìí gan. bí mo ṣe mọ bí. bó o lo ti mọ bí. bẹ́ẹ̀ mi ṣe mọ bí tọ́jú ní ṣọ́ọ̀bù tó yẹ kẹ́mi mo sí fún ọ ṣọ́ọ̀bù tó yẹ kẹ́mi mo sí fún ọ tó yẹ pé gbogbo nǹkan tí ń bẹ àárín èmi mọ́ ra bẹ́ẹ̀. bó o bá tún sọ báwọn lẹ́ẹ̀kan sí ọ ní délé pé kò sí pé mo ṣe fún ọ̀rọ̀ mo sọ o ọ ní délé pé òótọ́ ni jọ níbo lo lórí ire àtọ lórí ibú ti ń ṣọ̀rẹ́ pọ̀ sọ fún mi níbo ló ti jọ ń ṣọ̀rẹ́ pọ̀ ṣé o mọ̀ pé lórí ibú ni ọ ni àtìgbà tí mo ti mọ̀ ọ́ mo ti rí súra rẹ̀ mo kọ́kọ́ rè fàyè sí ọ ni wọ́n realize wípé àbímọ ni ayé rẹ̀ ti bàjẹ́ láti inú oyún tó ti bí ọ nígbà tó wá délé ayé níṣẹ́ẹ̀dì kó tún kádàrá rẹ̀ ṣe orí burúkú ló fi ń ṣe ṣé wọ́n pé mo máa ń sọ fún ọ mo máa ń sọ fún ẹ ní gbogbo ìgbà wípé gbogbo ohun tó o ṣe yìí ó máa padà lẹ́yìn ó máa padà ayé rẹ̀ máa padà bàjẹ́ ló tó ń sìn. mọ bìnú tó wáyé pé mo ṣe ọ ní. ó ṣe mí ó ebi ní pa mọ́nàmọ́ná kù ebi náà ló máa padà pa ọ́ kù ebi ló pa ọ́ kù sórí wo jẹ́ n sọ fún ọ
àyè tó dé yìí èmi ò lóúnjẹ kan tí n máa fún ọ àmọ́ mo fẹ́ kébi yẹn kọ́kọ́ pa ọ́ kú ná tẹ́bi yẹn bá ti wá pa ọ́ kú tí mi ti rí ẹ tí mo ń wẹ̀ lẹ́lẹ́ pé èmi ti pa ìwà jí ọ kókó wa gbóúnjẹ tó o bá jí déédéé tó o bá dẹ̀ jí Ọlọ́run ti kádàrá pé ibi ebi lọ gbà lọ́sọ̀rùn mi. bó tiẹ̀ jẹ gàrí díẹ̀ fún mi kí n máa béèrè mú. bó o bá mu gàrí ọgbẹ kú ni gàrí eléyìí ò lè dùn lẹ́nu rẹ̀ ó máa gbẹ ni ó máa gbẹ. níyùn èmi náà mímí tó ti gbàgbé mi mo ti sọ̀bù ìfún ọ. má sọ bẹ́ẹ̀ mọ́ sẹ́. tó ti gbàgbé mi mo ti sọ̀bù ìfún ọ. àyè o má sọ bẹ́ẹ̀ mọ́ bó o bá sọ bẹ́ẹ̀ sí lẹ́ẹ̀kan sí bó o bá tún wí lẹ́ẹ̀kan sí òní délé pé o. ní sọ́ọ̀bù tí mo sí fún ọ. ní sọ́ọ̀bù tí mo sí fún ọ. sórí òjò tó fẹ́ rọ̀ yìí tó bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ tó o bá máa fi délé yín tó lágbára tó ń bẹ̀ gẹ̀ẹ́gẹ̀ níbi ọ̀nà ilé yín yẹn òun ló máa bá lọ́ọ̀rùn o kó o tètè máa lọ sìn tètè máa lọ báyìí mo ń sọ fún ẹ o. wo aláwọ̀mọṣẹ́ mi tí ò sí lé ló jẹ yóò fi ẹ yóò fọ ọmọ lẹ̀ aláyé bàjẹ́ aláyé rádà aláyé rún aláyé gíràn èmi ò mọ̀ káyọ̀ yẹn gíràn tó tó yìí mi ò mọ̀ fọ́ gíràn Ọlọ́run ló ní lọ́pọlọ mi pé irú èèyàn báyìí bí èèyàn bá ń balẹ̀ ayé rẹ̀ yóò padà bàjẹ́ ni Ọlọ́run ló yọ mí. tó máa kó bá mi má gbà mí kọjá mọ́ o ọjọ́ tó o bá gbà mí kọjá ajá ni ó jẹsẹ̀ tó bá yé mi jẹ́ ìmọ̀ mi tó lórí burúkú àti lórí ire ti sí. Tọ́ọ̀ mọ́ ni àwọn akẹlẹ́bù késárì nù àtọ́lọ́run àlàákà kò bínú sí ó ti dọwọ́ délẹ̀. irọ́ ni o. ǹlẹ́ o. ǹjẹ́ liba. níbo ọjà sí. ọjà lulẹ̀ ni. mo ti mọ̀ kó tó ní òlé bọ̀ ọ̀dàlẹ̀ gbogbo ògárà ẹ̀fọ́ omi gbóná báyìí ní ìbáyé rẹ̀ jẹ́ ayé rẹ̀ pàpà bàjẹ́ ni olówó ò jẹ ta. bí a bá rẹ wéédú tán ìta wọn kò bí ẹ sí. ayé tí kò wèrè ta wọn kó o ta ni ní ẹ̀pà rẹ fẹ́ǹsì. wèrè ti ná múrí mọ́wọ́ ọ̀nà múrí mọ́wọ́. inú mi dùn mo rí bẹ̀rẹ̀ ayé rẹ̀ mo rópin rẹ̀ á ọ̀dọ́ ọmọ gbà mí láàyè láti báyé rẹ̀ jẹ́ o èwo lọ́wọ́ àtúndé èwo la rí gbọ́ fìlà bí ó lù sí òrí ṣe. èwo náà wo fìlà rẹ̀ bí àwọn tí a máa lùlù báwọn ẹ̀ sòsáyé a sì lẹ́sẹ̀ mú aláṣẹ. ọ̀pá ní ọ̀rẹ́ ẹ̀rín rẹ̀ bá ń lọ́ra lẹ́kẹ̀ẹ́kọ̀ọ́ ọ̀daràn mọ́ fọ́ọ̀rọ̀ ẹ dákun kí ló gùn ìṣòro rẹ ká bọ́ yanjú ẹ̀yẹ. òkú olú eléyìí ti sẹ́ kò lè dàbí ìgbé mọ́ òkú olú ẹ̀ ti sẹ́ kò lè dìde lọ́rọ̀. bí ọ̀bà díje bá ṣe wọ́ bọ́ta nù bọ́lá ìsandomi àwọ̀ wèrè ń bológun ayé yìí bẹ̀rẹ̀ kàmá ìyanjú rẹ̀. Ebi ń pa mí. Èmi ò lémi ò fún ọ lórí ìṣẹ̀lẹ̀ gbọ́wọ́ bíi MKO Abiola Ogudu Express lọ́wọ́ àbí ẹ̀bá ayé rẹ̀ jẹ́. ó náà fẹ́ juwọ́ sí àwọn mẹ̀lẹ́bí rẹ̀ lọ pé ó ti lọ o. dákun fẹnu gbolẹ̀ fi ẹnu rẹ̀ gbolẹ̀ bọ́ bá ló ń jẹjẹ láàrin. bí ẹ bá ti fẹnu mi gbolẹ̀ sẹ́ẹ̀fù ló ń jẹ. ìwé náà fẹnu gbolẹ̀. ẹnu mi gbẹ́sẹ̀ má sùn lé gbẹ́sẹ̀ má sùn lé gbẹ́sẹ̀. ilé rẹ̀ ní tẹ́ jẹ́ nǹkan lágbàrin. wọ́n fẹnu gbolẹ̀ wọ́n ní òní. o ti fẹ́ bá fún lóúnjẹ ní ogun lọ́la tiẹ̀ o. ìjálulẹ̀ ìjálulẹ̀ sóòjèdú. ìjákulẹ̀. sóòjèdú. oúnjẹ ẹran ni. àbí ẹ lóyún lé ọ. abẹ́ ẹ̀ wá gbà mí. àwọn kan fẹ́ lè fọ yìí. ẹyin mo sì mọ. yẹ́nì tó ń paná mọ́. kẹ́ni bó ṣe wà yìí wọ́n ní haúsá rí ọ̀tá kìtò nílẹ̀ lè sátà yìí lání ọ̀tá ni. a ní òjèdú òjèdú. bàbá rẹ ò lè tata yìí. ebi ọ̀pálẹ̀ wo bó ṣe rí bó ṣe kúrẹ̀ wìrì bàbá àbí bí ẹran gífà. àdóòwò lè bí ti pọ̀ gan. kí ló fariwo ta ló ń pariwo ń bẹ̀ yẹn. ebi ń pa rere ẹnu mi gbẹ. ebi ń pa yín. ó dẹ̀ pé mo mojú yìí bíbẹ̀ máa ń rí dáadáa bíbà yìí. òótọ́ màdámù ẹ̀ mọ̀ wọ́n ní first regime Buhari ayé change ṣùgbọ́n next level ìsílẹ̀ fún wọn lérè. kí lẹ wá fẹ́ kí lẹ fẹ́. kọjá bàkẹ́ dákun ẹ̀ fún mi. ok wo bá mi fún wọn lámàlà pẹ̀lẹ́ ẹran kọ̀ọ̀kan jẹ́ kó máa lọ ariwo yẹn pọ̀. madam onígbèsè ni o mẹ́bẹ́ òun ló káwọn ọ̀rẹ́ rẹ̀ wá lóṣù tó kọjá tí ò sanwó. ó lẹ̀ tó sálárì mi ká gbogbo bá kẹ́mi náà ẹ gbọ́ wọ́n lẹ̀ ṣe wo bá mi fún wọn ní rice kó fi pọ̀nmọ́ kan sí kán jẹ́ kán máa lọ àwọn customers lè wọlé náà ariwo yìí pọ̀ náà. ọ̀gá rárá o mi ò lè fún wọn ṣé ti gbàgbé ní oṣù tó kọjá owó tí mo kó fún tí kò pé. ọ̀nkú kí ló dé ẹ fẹ́ lé mi padà sílùú mi ní kí ló dé ká níbẹ̀ ṣe ń jẹ́ táwọn èèyàn ṣe ń jẹ tó ń sanwó lẹ́yìn náà ṣe wá ń jẹ ṣẹ́rò pé bóyá ẹ máa bá ìbà ní ṣíṣí ni
ẹ wo ẹ bá mi gbé wọn kúrò kan máa lọ jà ẹ kọ́ kúrò bí báyìí kọ́ ẹ constitute nuisance bí báyìí. ẹ bá ọlọ́run má jẹ́ ìlú òṣù oore ṣe eléyìí òṣù ẹ̀sẹ̀ lóore. wọ́n ti kú o. ayélujáde afọ́n ló gbé o àìfúnra ọmọ rògbò ló jẹ́ rẹ̀ nítorí omi gbóná. ẹni tó bá ti gọ̀ ní gbégunú. àbẹ́ni máa dáṣọ fún ní ṣebí ìtọrùn ẹ̀ ló ẹ̀kẹ́ kọ́kọ́ wò. àmọ́ ẹ̀gọ́ títí ẹ̀ bá yára yín jẹ́. ẹ fọkànjú àṣe títí bá yára yín jẹ́. ẹ̀san wa ké ẹ wá ń pariwo. ẹ̀san wa ń ké ẹ wá ń pariwo. ṣé wọ́n gbàgbé ni pé kò sóhun tó lọ títí. ṣé wọ́n gbàgbé ni pé kò sóhun tó lọ títí. òye ló sọnù lọ́wọ́ yín ìmọ̀lẹ̀ yín kò ní àròjinlẹ̀ ló ń bá yín jà tẹ́ sọnù. alẹ́ gọ̀ títí ẹ fọkànjú àbáyára yín jẹ́. ẹ̀san wa ń ké ẹ ń pariwo. ẹ̀san wa ń ké ẹ ń pariwo. ṣọ́ mi o ṣọ́ mi o ṣọ́ mi o ọ̀run ṣọ́ mi. ẹ má jẹ́ rìn lọ́jọ́ tèmi ń pọ̀ ní. ẹ má jẹ́ n kó sí páńpá ẹyẹ yìí. ẹ má jẹ́ n jìn sófin ayé. ṣọ́ mi o ṣọ́ mi o ṣọ́ mi ọ̀run ṣọ́ mi. ẹ̀yin lẹ mọ́wọ́ mi ẹ̀yin lẹ mọ́wọ́ mi ẹ̀yin lẹ jí lówó àbí owó tẹ ẹ mú ṣe pàtàkì sí gbèsè ayé mi o ẹ mú lè lọ báyìí o tẹ́fà fẹ́ wàhálà ní ayé yín ẹ mú lè lọ o. Ọlọ́run tí ẹ ti ta ó ti ṣe léyà wo ó ní làákàyè kankan mọ́ fi bábùdè sí bábù àǹkàlì ni ó ní ọpọlọ rárá ṣé ọpọlọ ẹ tó ṣe bọ̀ ó sọ fún pé àwọn amówó ẹ. wọ́n kọ́ sí wa lórí pa àgbé owó. ẹ̀yin ò mọ̀wọ́ mi ẹ bá sọrí ibú o ẹ bá wọ̀ mí lè lọ o. wo bí torí kò ṣe wàá parọ́ mọ́ wa nǹkan tá a ṣe tó parọ́ ẹ̀ mọ́ wa ó yá mú kan. nínú kẹ́ni nínú lálàsì. àti àgbákò mú kan nu méjèèjì. kò ní dá abẹ́yìn méjèèjì bó ṣe wò yín nínú lálàsì àtàgbákò èwo ló dá nu méjèèjì. ó pàkéjì ẹ̀sàkó òní ìwọ́n sápò. túsùn ẹ̀yin náà pàkéjì ẹ̀sàkó ẹ má jẹ́ sọ kankan fún yín o ṣé ẹ lọ́wọ́ tẹ mú ó ní í ṣe pẹ̀lú gbèsè ayé mi bí mo ṣe wà yìí ìfún yín 10,000. èló 10,000 1,000 tẹ mú ẹ sá dà padà wákàtí. àwa la mú. kó 9,000 wá. káwọn pé ó kú rẹ̀ fagídé sí 10,000. kò lè dáa fún yín lẹ́ẹ̀kan sí ṣé ẹ gbé ilé láàkáyè ẹ mú 1,000 wá náà tẹ fẹ́ mú 1,000 ìfún yín 10,000. jórí 1,000 tó ń tẹnu mọ́ yìí àti wọlé wẹnu ọkọ òun la fi palẹ̀ láàárọ̀ a ti fi ṣe fàájì gan ẹ ti fowó mi lọtí. a ti fi mú un wọ́n ti ń. ẹ dákun. ọmọ kẹta ṣe ìwọ gba eléyìí. èmi èpè nǹkan jẹ. òun èpè nǹkan lò sórí èmi ò ní iṣẹ́ lára tèmi mẹ́lẹ̀ kémi mu mẹ́lẹ̀ kábíjọ sara yẹn dẹ. kò ní dáa fún ilé ẹ̀kan sí ayé yìí ọba jẹ ní. ẹ wá gbọ́ ilé ìfipèlé fún yín o ìgbín ẹ̀rín kò pàdé aláàánú tẹkútẹ̀jẹ̀ báyìí lọmọdé tó kó èèmọ̀ bọ̀ àti lọ àti bọ̀ ní pẹ̀ràn ọ̀jẹ́ o wàhálà ìtẹ́ bàbá káyé yín orí ládàradà rédèrèdè ẹ mọ̀ wò mí lè lọ. àfọ̀ olówó rẹ̀ ń gbani láti fọwọ́ mọtì. ẹ fọwọ́ mọtì ẹ dákun ṣé ẹ mọ bí tẹ́ ẹ ti rà. ìyẹn ló kéré jù lọ. ọ̀rẹ́ alájẹ la ti rà. ìyá alájẹ ẹ̀wọ̀n burú. kí ló fẹ́ ṣe? kí ni bẹ́ẹ̀ tẹ́ báyìí. àyànmọ́ ti dúró kádàrá olè. tí kí ni bá já wàhálà ni o tó bá já mọ́ lọ́wọ́. ẹ bọ́ mi. Sunday kí ló ṣẹlẹ̀. ẹ dákun kọ sáàyè ẹjọ́. ẹ wo bí owó tí a fún yín lẹ́ẹ̀kan
1,000 tá a fún yín ẹ bá a mú padà torí Ọlọ́run. tó lówó tá a fi ra ọtí. Olèlè àkàrà ti tú epo. ṣé ẹ wọ wèrè ṣé ẹ ṣí èrè ṣé ẹ gbọ́ sí lọ́ngbà tẹ wá gba 1,000 tẹ mú 1,000 wá fún mi. ẹ wò kò sáàyè ẹjọ́ o owó tí wọ́n fi wá rántí bí gangan oníkẹ́ mú bòde o ó ṣe pàtàkì sáyé mi o. àní owó tá a fi wá ra ọtí ẹni tó ní owó tá a fi wá ra ọtí lọ́dọ̀. Olèlè ẹ fún. owó tẹ fún mi bíi ti báwo ṣé ẹ gbọ́ tí mẹ́rin lọ ni ẹ bá ń dọ́tí mi padà kẹ́ tó gbowó ń gbà náà. ẹ jẹ́ sọ kankan fún yín o bẹ́ẹ̀ ṣe wà yìí ìfún yín 10,000 bẹ́ẹ̀ ni ẹ kàn fún mi 1,000 tẹ́ wá fi wá rántí lọ́wọ́ yín ẹ kàn mú bóde fún mi. ẹ fún sílẹ̀ ìbọn mu. ọmọ mu bíà ẹ dákun ẹ fún ọ lówó. ẹ wo kì í sọ̀rọ̀ ọjọ́ kò lásán ẹ bá mi jáde ẹ sọ̀rọ̀ ọjọ́ kò fẹ́. ẹ lówó dé fún yín gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ olùbọ̀ fẹ́ tẹ́ bá ti fún mi báyìí yín kò 10,000 lé. ẹ wo bí sẹ́ẹ̀rí tó bá fi lè fún ni tẹ́ bá fi lè fún ní owó gbogbo owó tó bá fún wa á fi ṣe pàdé nílẹ̀. yàrá jẹ́ sẹ́ẹ̀rí tó ń gbìyànjú àti sọ fún yín ni pé sẹ́ẹ̀rí 9,000 tó kù lórí 10,000 tó ń sọ á fi mu ibi ìgbẹ́ ni. kódà bẹ́yìn kò bá fura á mú yín gbẹ. ẹ mú bàbá yín gbẹ. ẹ dákun ẹ mọ́wọ́ ń jáde ọtí ló ṣe kókó ẹ dákun ẹ dá ń ló ń jàre ẹnu gbèmí ọmọ tí. Ọlọ́run ṣe ẹ wo bí iṣẹ́ ní bálàkì kọ bàlánì. ọtí ló ń jẹ bálàkì. èso owó mi. wọ́n ti fẹ́ iná lọ́wọ́ ẹgbọ́n tí jáde jáde. ọmọ nọ́mbà owó mi. bí 1,000 tó bẹ̀rẹ̀ lóore. ṣé ìpè wọn ṣe kí olórí burúkú fún ọ. ọmọ nọ́mbà owó mi. ìyá ṣẹ̀wú 595. ṣé o sọ ọwọ́ yìí o sọ ẹ̀rọ àti. ṣé sọwọ́ mi. bá a mọ́wọ́ jọ. ẹ jiyàn fọ́rọ̀ tẹ sọ orí wọn burú tó. abẹ́ máa gbọ́rọ̀ tó ń bá mi sọ. ẹgbẹ́ òye dáadáa o níbo lọ́wọ́ mi wà. ẹ wò báyà kẹsàn-án bí tó wẹ̀ wà fún. ṣebí ráàfù tó bá ń bá mi tajà ni mo kọ́wọ́ fún kó lọ fi bá mi rajà wá. ráàfù ìyálàjẹ ṣé ilé ẹ̀sọ́ sí ráàfù àti àbí ráàfù àbí ráàfù. ẹ wo ẹ bá bó ṣe ń ṣe yín kẹ́kọ̀ọ́ sí. ẹ bá mi ò jẹ. tẹ̀tí dábẹ́ owó ọjà tí mo kó fún ẹ kó bá mi fi rajà ìjọba mi kó síta bá mi kó síta olówó ti dé ó fẹ́ yọ owó ó fẹ́ yọ kan nu owó yẹn olóyè nǹkan kan fẹ́ ṣe owó tó wà lọ́wọ́. ṣé bówó tó kó fún mi pé kí ni gbogbo. ẹ bọ́lá ẹ wò ráàfù ẹ dákun ẹ bọ́ ọ́lẹ́ o owó tí ẹ fi wá rajà lọ́wọ́ yìí ẹ dákun ẹ bọ́ ẹ kọ́ bọ́lẹ̀ ẹ kọ́ owó fún mi ó jẹ́ owó kan bẹ̀ lára owó tí ẹ kó fún yín tẹ́gbẹ́ ó ṣe pàtàkì sí gbèsè ayé ara mi bí mo ṣe wà tí ìbá rówó òun nǹkan mi lè ṣẹlẹ̀ ìbọ̀lẹ̀ o. What are you talking about? àní owó ọjà tí mo kó fún ẹ kò wá. owó tó kó fún mi complete so what are you talking about? wọn ò lówó tí ó kó fún yín ọkàn mi ní ìtì owó kan bí ẹlẹ́dẹ̀ owó tí ó fún yín lẹ́tọ̀láì tẹ́ bá lè yọ jáde fún mi báyìí tí mo gbà ní fún yín 10,000. bó ṣe ń tẹnu wọn látàárọ̀. ẹ fún mi lọ́wọ́ ẹjọ́. excuse me are you sure this guy is okay? ẹ kó owó bọ́ọ̀dẹ ẹ mọ̀ kí n mọ̀ wà ọ̀rẹ́ ẹ̀jẹ̀ kó owó bọ́ọ̀dẹ. báwo ló ṣe fẹ́ dá owó yẹn mọ̀ láàrin owó tó wà lọ́wọ́ mi. mọ̀mọ́ nọ́mbà owó mi. o mọ nọ́mbà owó. mọ̀mọ́ nọ́mbà owó mi ẹ kó owó bọ́ọ̀dẹ bọ́dá ìròjọ́ ẹ kó owó bọ́ọ̀dẹ. kí ni nọ́mbà owó náà. ó lè dá fún yín. báńkì ọjọ́ de ra. ẹ bá bọ́dọ̀ gbogbo èèyàn bẹ́ẹ̀ lọ́dọ̀ mi. Orí burúkú ni àrùn ẹ̀kọ́ òun dà báyìí. owó 077-595 God bless you sir. àmọ́ ẹ̀gọ́ títí ẹ̀ bá yára yín jẹ́ ẹ fọkànjú àṣẹ títí bá yára yín jẹ́ ẹ̀san wa ké ẹ wá ń pariwo ẹ̀san wa ń ké ẹ wá ń pariwo ṣé wọ́n gbàgbé ni pé kò sóhun tó lọ títí ṣé wọ́n gbàgbé ni pé kò sóhun tó lọ títí òye ló sọnù lọ́wọ́ yín ìmọ̀ lẹ́yìn kò ní àròjinlẹ̀ ló ń bá yín jà.
tẹ́ sọnù alẹ́ gọ̀ títí ẹ fọkànjú àbáyá ara yín jẹ́ ẹ̀san wa ń ké ẹ ń pariwo ẹ̀san wa ń ké ẹ ń pariwo. kí ló ṣe é. bọ́bọ́ kan máa ní I don't know bí ló kọ̀ọ̀kan jáná mọ́ mọ́tò mọ́ mi lẹ́nu I could not control myself mo gbá ní o. mo dáràn ṣé bọ̀bọ̀ náà kò ṣá ṣé kò. mo fi sílẹ̀ mo sápò ni. ṣáwọn èèyàn rí ẹni ṣáwọn èèyàn rí ẹni. mi ò mọ̀ bí wọ́n rí mi bọ́ọ̀lù. Ọlọ́run orí mi ẹlẹ́dàá mi o má má jẹ́ ìṣiṣẹ́ o kò yẹ kó jẹ́rú ọjọ́ ìní kò yẹ kó jẹ́rú ọjọ́ ìní baby guess what in fact oh my God what's happening. nǹkan láti retí láti jọ ìjọ yìí Ọlọ́run ti ṣèyanu baby I am pregnant. In fact nǹkan tí mo ṣe ni pé I was getting prepared pé gbàtò ti pè mí pé òun bọ̀ ọ́ lé pé a cause for celebration ká lè jọ jáde lọ hang out lẹ́yìn ìlú kí wà lè lè pa ìbò lọ. kò ṣe jẹ́ ní lóòótọ́ ṣọwọ́n kọ̀ọ̀kan ìsinmi ni ó kàn tí ẹ̀kọ́ dédé. ṣé ṣọ́ọ̀bù kò sẹ́nibọ̀dì tó tẹ̀ ní ìdílé. Ọlọ́run ò mọ̀ bóyá. ó ṣe wá jẹ́rú ọjọ́ ìní báyìí ní bó bá ń ṣẹlẹ̀ Ọlọ́run bá ọ ẹ̀yin dẹ̀ lọ sọ wípé tí ẹkún bá pẹ́ dalẹ̀ ayọ̀ ń bọ̀ lọ́wọ́ ọlọ́mọ máa jẹ kárí wà láà mẹ́rin ṣé o jẹ ṣọ́ọ̀pù ọmọ rí. àwọn ìfẹ́ mọ̀ fún ìfẹ́ náà ṣé ọmọ wa gbé fọ́ọ̀sì pọ̀ wá bá mi ní prison báyìí. Ọlọ́run ò ní jẹ́ tó wá pẹ́ nìkan kún rí ẹ lóye kó ti máa kúnlẹ̀kùn wa bọ̀ náà mo ṣọ́ọ̀pù rí ẹ àgbọ̀dọ̀ tó rí wà láà. orin adúrú ìrìn àjò yìí Elédùmarè ọba ìyanu àmọ́ ṣé mo lè mú ẹ débì kan. ń lọ tó bá jẹ́ pọ́nà wọn sáà dárí jì mí ń lọ. ó yá Ọlọ́run ọba lè gbàkóso lé ayé ẹ. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Ajá Kifaya. Ustaz. Báwo lẹ yìí sọ pé brọ́dà yìí jẹ́ sí mi? Ustaz, ẹ mọ̀ wípé ẹ̀yin lẹ tọ́ mi sílànà mùsùlùmí. Alhamdulillah. Mọ́ṣáláṣí yín náà dẹ̀ ni mo ti máa wá ń kírun. Ẹ̀yin náà dẹ̀ lẹ kọ́ mi wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀. Bó ṣe wà nínú ìwé àwọn ẹlẹ́sìn kejì. Ustaz. Naam. Ẹ sọ fún mi wípé ẹnikẹ́ni tẹ́ bá ti ń jọ ń ṣe ẹ̀sìn kan náà pàápàá ẹ̀sìn mùsùlùmí wípé ó ti di ẹ̀gbọ́n ó ti di àbúrò àti di ìyá sí ọmọ àti di bàbá sí ọmọ lọ́wọ́ kan ṣá ọ̀rẹ́ mi ló jẹ́. Brother nínú iṣẹ́ ara tí mo ṣe lórí ọ̀rọ̀ ọmọkùnrin mo rí i wípé wọ́n ti rin àwọn ìrìn kan tó lòdì sí ìlànà Ọlọ́run wọ́n ti rin àwọn ìrìn kan tí Ọlọ́run ò lọ́wọ́ sí wọ́n ti tojú bọ̀bọ̀kúbọ̀ wọ́n ti tọwọ́ bọ̀bọ̀kúbọ̀. Ajá Kifaya Ustaz brọ́dà yìí ti dá ẹ̀ṣẹ̀ tó pọ̀ síwájú Elédùmarè Allahu Akbar. ṣùgbọ́n gbogbo nǹkan tó wà níwájú wa yìí gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run kò sí ẹ̀dá Ọlọ́run kan tó lè justify yìí pé ẹnìkan ló ń lọ ọ̀nà ẹnìkan ló ń lọ àlìjọ́nà. ṣùgbọ́n ohun tí mo rí fún arákùnrin yìí ni wípé wọ́n níìdí láti ṣe ọ̀pọ̀lọpọ̀ astaghfirullah wọ́n ń láti bẹ lọ́hùn gidigidigidi lọ́sàn-án lálẹ́ lóru lọ́gànjọ́ ní gbogbo ìgbà torí pé kí ni Ọlọ́run nìkan náà ló bá Inna Allaha Ghafurur Rahim aláforíjì lọ́dọ̀ Ọlọ́run nìkan ló lè forí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n ẹ̀yin náà bá wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ nínú ẹ̀. Ajá Kifaya ẹ pọ̀ lọ́wọ́ mi ni ó yẹ kí n wà ní Àbújá láàárọ̀ ọ̀la fún lecture kan ṣùgbọ́n tí mi bá lọ
tí mi ìjábọ̀ iṣẹ́ tẹ rán mi fún mi a máa ṣe bákan lára mi. Very early tomorrow morning I have to board a flight to Abuja. Ṣùgbọ́n olórí gbogbo ọ̀rọ̀ yìí Ajakifaya gbogbo ẹ̀dá tó bá wà láyé gbogbo ọ̀nà kan náà tán bá fi ṣẹ̀ sọ́lọ́run tọ́lọ́run bá ti wá fẹ́ràn wọn tó jẹ́ kán róye pé tó ẹ̀ṣẹ̀ táwọn dá ní dínà àárín àwọn àtọ́lọ́run tẹ́ẹ̀dá náà bá gbìyànjú àti ṣe astaghfirullah ọlọ́run ọba elédùmarè ọba aláforíjì ẹ kún ọmọkùnrin yìí ní ọwọ́ ẹ bá ṣe ọ̀pọ̀lọpọ̀ astaghfirullah ṣùgbọ́n òun ni ó ṣe èyí tó pọ̀ bó bá ṣe ń ṣe lọ́sàn-án yóò mọ ṣáṣàgà bíbá bí ẹni tó mú pure water ni èmi nígbàgbọ́ pé tó bá tẹra mọ́ ọba mi ìlékè ọlá ó ṣeé ṣe kọ́lọ́run elédùmarè kó dárí ẹ̀ṣẹ̀ ẹ̀ jì. Àfà ẹ dákun ṣe ọ̀rọ̀ ayé mi wà lójútù báyìí ni. lẹ́yìn kẹ́ ẹ mọ ṣe astaghfirullah kò sí nǹkan kan. àti kàmáyà ẹ jẹ́ wọ́n bọ̀rọ̀ ayé mi lọ. ẹ ṣe wọ́n. ẹ ṣe wọ́n. ẹ ṣe wọ́n bọ̀rọ̀ ayé. Ṣàánú fáwọn tèmi ò ṣàánú fún bó tilẹ̀ kó pọ̀ tó Ọlọ́run lolùbùkún ni Ọlọ́run ní bùkún ni báyé ti tóbi tó àyànmọ́ ti ẹ̀dá kan ń ṣiṣẹ́ àyànmọ́ ti dùn bàbá ọ̀run ṣọ́run ni ó fòun tẹ̀lú gbogbo tá a bá ṣe àti wáyé